bọ́nà mi bá ṣú òun ló ṣà ń tọ́ mi kí n ṣáà gbọ́ràn ṣá òun yóò sì pèsè bí ìrànlọ́wọ́ ẹ̀dá gbogbo bá ṣàtì ọ̀rọ̀ tí ẹnu rẹ̀ sọ òun ni yóò borí dandan pẹ̀lú ọ̀rọ̀ yìí mo kí ọmọdé mo kí àgbà mo kí ọkùnrin mo kí obìnrin mo kí onílé mo kí àlejò mo kí ń káàbọ̀ sórí àkọ́tún ètò ohùn àwọn kérúbù lórí ẹ̀rọ ojúkálé ojúkákò Facebook níbikíbi tí ẹ ti ń wò wá bí a ní London ni bí a ní China ni bí a ní Nàìjíríà ni bí a ní USA ni níbikíbi tí ẹ ti ń gbóhùn Ọlọ́run gágo ní ẹnu mi ní ìrọ̀lẹ́ yìí mo kí ọmọdé mo kí ń káàbọ̀ sórí ètò ohùn àwọn kérúbù níbi tí a tún wà pẹ̀lú èèkàn séráfù mìíràn tí Ọlọ́run yóò tún lò fún ìtẹ̀síwájú ètò yìí lónìí a ó tún kẹ́kọ̀ọ́ láti inú iṣẹ́ ìránṣẹ́ wọn a ó tún kẹ́kọ̀ọ́ nínú bó ti rin ìrìn àjò wọn Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ bàbá ládùúrà ní kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹtún ọ̀nà olùwàṣẹ mo kí ń káàbọ̀ ẹ lọ sórí péèjì wa ohun àwọn kérúbù consent ẹ like ẹ share ẹ follow ẹ comment ẹ dẹ̀ ní àǹfààní láti pè sórí ètò tòní nọ́mbà tẹ̀ ń wò yẹn lẹ ní àǹfààní láti pèdè sí tẹ́ bá fẹ́ béèrè ìbéèrè kan tàbí òmíràn ló wà àlejò pàtàkì wa lórí ètò tòní mo kí ń káàbọ̀ o àánú Ọlọ́run ọ̀gá ògo ojú rere rẹ̀ ìbùkún rẹ̀ lọ́pọ̀lọpọ̀ yóò wà pẹ̀lú wa àti ilé wa lórúkọ Jésù ìrọ̀lẹ́ ọjọ́ kan pẹ̀lú akọ̀wé àgbà táwa pẹ̀lú wọn lónìí àwọn ni bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ akọ̀wé àgbà fún ìjọ Ọlọ́run alààyè ọ̀nà ìwà mímọ́ Cherubim and Seraphim Church of Nigeria and overseas àwọn ni àlejò pàtàkì fún ètò tòní òdu ni wọ́n kì í ṣe àìmọ̀ fún olóko wa níbikíbi tí ẹ ti ń wò wá tàbí tẹ ẹ tún sì máa wò wá bàbá wa nínú Olúwa àwọn ni Special Apostle Dr. Elijah Tokunbo Aborode COA tí gbogbo ẹ̀ mọ̀ sí tẹ̀káàbù àyùbẹ́kọ̀ bàbá káàbọ̀ sórí ètò bàbá wa ẹ bá wa kí àwọn ènìyàn wa nílé. Orúkọ Ọlọ́run bàbá ọmọ ẹ̀ mímọ́ àkí gbogbo ojú tó ń wá káàkiri àgbáyé pé ẹ kú àsìkò yìí àdàkú ọ̀sẹ̀ tuntun a kú oṣù tuntun lógo Ọlọ́run á fàyọ̀ la oṣù yìí já. Àmín. Ìjọ Ọlọ́run alààyè ńkọ́? Àkí gbogbo ìjọ Ọlọ́run alààyè náà káàkiri àgbáyé tí wọ́n ń wò wá nínú kérúbù séráfù àti ìjọ mìíràn àti mùsùlùmí tó ń gbọ́ ètò yìí orúkọ Jésù ayọ̀ tábẹ̀rẹ̀ oṣù láàfin parí ẹ̀. Àmín. Bàbá wa ká tó bẹ̀rẹ̀ ohunkóhun ẹ gbàdúrà ìbẹ̀rẹ̀ fún wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù. Àmín. Orúkọ Jésù. Àmín. Orúkọ Jésù. Àmín. Ọlọ́run bàbá Ọlọ́run mọ́lẹ́yìn mú àdúgbò aláìyàn lógo Olúwa gbọ́ pẹ́ wa. Àmín. Jésù Ọlọ́run ẹ gbọ́ pẹ́ wa. Àmín. Ó mú wa rí oṣù kẹwàá láyọ̀ àti àlàáfíà ẹ gbọ́ pẹ́ wa. Àmín. Ní orúkọ Jésù jẹ́ a fayọ̀ parí oṣù yìí o. Jẹ́ a fayọ̀ parí oṣù yìí o. Àmín. Ní orúkọ Jésù ibikíbi kan má jẹ́ ó kàn wá. Àmín. Bá a tún orílẹ̀-èdè wa ṣe. Àmín. Tún ìlú wa ṣe. Àmín. Tún ayé wa ṣe. Àmín. Tún ilé wa ṣe. Àmín. Ká lè máa yàn. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Bàbá wa ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Ẹ ṣé. Bàbá wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí tó bá ń sọ̀rọ̀ alàgbà Elijah Aborode Elijah Aborode ẹnu èèyàn láti ń gbọ̀ pọ̀n èèyàn náà ló ń ṣàlàyé rẹ̀ bàbá wa ta ni apostoli àgbà jùlọ dókítà Elijah Aborode kan. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣeun. Orúkọ mi náà lẹ ti dá yẹn Special Apostle Dr. Elijah Tokunbo Aborode COA. COA yẹn ìtumọ̀ ẹ̀ ní Commander Order of Aladura. Ẹni ìtumọ̀ COA. Nǹkan tó fún wa táàtì kan tó fún wa nìyẹn. Mo jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ní Ọ̀yọ́ State. Mo jẹ́ ọmọ olùdásílẹ̀ Primate Joseph Alamu Aborode of blessed memory. Bàbá ti sùn nínú Olúwa. Àti màmá mi General Mother Prophetess Dr. Maria Aborode. Àwọn sì wà láyé kó lọ́rẹ̀ mi wọn. Àmín. Lórúkọ Jésù. Mo lọ sí iléèwé. Mo dẹ̀ gboyè níwọ̀nba. Ẹ má ti jẹ́ ká lọ sí iléèwé yẹn. Ẹ jẹ́ ká wo ti agboolé ibùlẹ̀ ti wá. Láti Ògbómọ̀ṣọ́ ni mo ti wá. Agboolé ibùlẹ̀ Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ South Local Government ní Àròmọlé ní Ògbómọ̀ṣọ́. Lẹ ti wá. Ilé Jésù Ṣàánú ní Ògbómọ̀ṣọ́. Ni mo ti wá. Ó yẹ jẹ́ ká wá wo ìrìnàjò ìwé àwọn ìwé mélòó lẹ lórí ọ̀fẹ́ láti kà. Akàrí níwọ̀nba tọ́lọ́run fi ajáde primary. A lọ sí secondary. A lọ sí tertiary education. Ẹ jẹ́ ká wo primary, ẹ jẹ́ ká wo secondary, ẹ jẹ́ ká wo tertiary education, ẹ dárúkọ ilé ìwé ẹ̀fọ́ ibo láti lè rí. Mo lọ sí St. Paul's Anglican School ní Ìdí-Òro. Bákan náà mo lọ sí secondary school New State High School
Farm Avenue ní Mushin. Nílùú Èkó. Bẹ́ẹ̀ ni mo tún lọ sí Nigerian Model High School ní Ìdí-Òro bákan náà kí n tó wá lọ sí ilé ẹ̀kọ́ gíga St. Andrew College of Education ní Ọ̀yọ́ kí n tó wá tún lọ sí ìlọsíwájú ní ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà University of Lagos ní Akọkà kí n tó wá lọ fún ìmọ̀ ẹ̀rọ accounting. Ìmọ̀ọ́ba náà dẹ̀ sí gbogbo yẹn náà. Ní accounting ní University of Jos ní ẹ̀ka ẹ̀kọ́ ń bì. Ṣùgbọ́n gbogbo ìwé tẹ̀ka ẹ̀ náà ìwọ̀nba náà lábẹ́ ìṣàkóso ìwọ̀nba náà ló ṣe wà yẹn. Ìgbà tán àlọ́ àti àwọn mí ká jù wá lọ. Wọ́n bá tá àká náà àgbẹ̀lẹ̀ Ọlọ́run. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Bàbá wa ẹ jẹ́ ká wo ìrìn àjò jẹ́ lórí òfin láti lọ sí ilé ẹ̀kọ́ ìgbélé kankan. Mo lọ sí ilé ẹ̀kọ́ theology school Alada Theology College ní ìlú Èkó ìgbà diploma ń bẹ̀. Ilẹ̀ lórí òfin láti lọ àwọn àwọ́ọ̀dù wo lẹ ti ní sí credit ara yín àwọn àwọ́ọ̀dù wo lọ́nà lábẹ́ ìṣàkóso orí ọ̀fẹ́ lẹ ti ní sí credit ara nínú iṣẹ́ ìrànṣẹ́. Àwọ́ọ̀dù pọ̀ tí mo ti gbà kó ní ìtí ẹ̀ lè dárúkọ ẹ̀ tán èyí tí mo ṣe gbà láìpẹ́ yìí ní ọdún tó kọjá the most outstanding Seraph Award èmi ni mo win. Níbo ni ẹni. Tí wọ́n ṣe ní ìlú ní Ìkẹjà ní Èkó yìí àwọn ages tí wọ́n organize ẹ̀ celebrating Seraph Awards àwọn ni wọ́n organize ẹ̀. Wọ́n fi àmì ẹ̀yẹ yẹn dá yín lọ́lá. Wọ́n fi dá lọ́lá ìgbésẹ̀ ṣe wọ́n á pọ̀ tí wọ́n nominate fún award yẹn káàkiri àgbáyé ni so àgbáyé ni wọ́n vote fún wa wọ́n gbà tí wọ́n ka ìbò yẹn káàkiri àgbáyé èmi ni mo gbégbá orókè. Ìbò tí ló gbégbá orókè. Èmi ni mo gbà award yẹn kí pé wọ́n mọ̀ pé ìwọ la mú wọ́n kàn nominate àwọn tó wọ́n nominate àwọn tá pọ̀ nominate wa káàkiri. Kìdẹ̀ ń ṣe pọ́nlọ fún wọn di wọn lẹ́nu ń kọ̀rọ̀. Èmi ò tiẹ̀ mọ̀. Nígbà tí a bá tẹ̀ ní ẹgbẹ́ 5 million naira yìí. Èmi ò tiẹ̀ mọ̀. Kẹ̀kẹ́ bóyè yẹn fún mi. Àwọn gan tí wọ́n fún wa níbò gan tán fún wa ní ẹ̀bùn gan wọ́n yà wọ́n lẹ́nu pé ilé àwọn tí ìrírú Ọlọ́run ló ṣe kì í ṣe ènìyàn Ọlọ́run alààyè yóò túbọ̀ máa ràn wá lọ́wọ́. Ẹ̀yin ni akọ̀wé àgbà fún ìjọ Ọ̀nà Wà Mímọ́ nílé lóko àti lẹ́yìn òde. Tó wá dé fipá akọ̀wé àgbà ó túmọ̀ sí okùn ẹ̀mí ìjọ báwo lẹ ṣe dé ipò yìí. Ọlọ́run ló gbìyàn dépò kì í ṣagbára èèyàn kéèyàn bá wà nípò kan o lè jẹ́ professor o lè jẹ́ PhD o lè jẹ́ ordinary school o lè jẹ́ primary school Ọlọ́run ló máa gbé ẹ dépò yẹn mọ̀ pé tí wọ́n bá gbà láyé yìí bó tilẹ̀ kéèyàn ní ọgbọ́n àti ìmọ̀ tó Ọlọ́run ló ń gbìyàn débẹ̀ àwọn kan wà tí wọ́n ní ìmọ̀ ju èèyàn lọ tí Ọlọ́run ò ní kán débẹ̀ kì í ṣe kí bóyá àfihàn sọ pé ayẹpẹrẹ wọn ohun Ọlọ́run ni gbà débẹ̀ kì í ṣe agbára wa kì í ṣe ìmọ̀ wa ṣùgbọ́n wọ́n lè wo ìrìnàjò àti ìrìnà nínú Sẹ́ráfù yìí torí ìjọ tí mo wà ẹ̀ka Ọ̀nà Mímọ́ ní Òkè Ayọ̀ ní Ọjọ́ta ọ̀dọ̀ ìyá wa pé Captain Maria Ọmọnìyí Alájọkẹ́ of blessed memory ibẹ̀ ni mo wà ní Ẹ̀kọ́tà ní Èkó ni wọ́n ti yàn mí pé èmi ni máa jẹ akọ̀wé àgbà ti Ọ̀nà Mímọ́ pápátá Nigeria and overseas mo ti ṣe akọ̀wé ń bẹ̀ rí. Ẹ ti ṣe akọ̀wé níbẹ̀ rí fún àìmọye ọdún. Almost 20 years ló fi akọ̀wé so Ọlọ́run ni ló gbéyàn dépò. Ló ń gbéyàn dé ipò. Ẹ jẹ́ ká wá wò lóòótọ́ àmọ̀pọ̀ Ọlọ́run ló ń gbéyàn dépò. Kí ni àwọn nǹkan tẹ́yìn rò pé àwọn àgbárí tó fi wò pé ọmọ tẹ́ ẹ mú wáyìí àfọwọ́sí kí lẹ rò pé kí làwọn nǹkan tẹ́yìn ló lérò pé àwọn àgbárí lóòótọ́ tó fi fọwọ́ sí lóòótọ́ pé kẹ́ ẹ jẹ́ akọ̀wé àgbà fún ìjọ Ọ̀nà Wà Mímọ́ lílé àti lókè. Wọ́n lè máa wo bí wọ́n ti ń ṣe pé ẹnìkan máa ń sọ nínú ìjọ mi pé wọ́n ń ṣọ́ ẹ. Wọ́n ń ṣọ́ ẹ kò mí pé bóyá wọ́n fẹ́ ṣe ẹ́ ní ibi. Ìwọ tó ń ṣe ibi àwọn èèyàn ń ṣọ́ ẹ. Ìwọ tó ń ṣe rere àwọn èèyàn ń wù ẹ́. So wọ́n ti máa wò pé ẹni yìí làwọn fẹ́ mú kí ìyá tó kú gan ni wọ́n ti wá ní tábìlì pé àwọn fẹ́ fún yín ní oyè kan ní inú ìjọ yìí láti Ẹ̀kọ́tà nílùú Ìgbòho. Wọ́n ti fẹ́ fún yín ní oyè kan èmi ò mọ̀ wọ́n wá sọ pé ìyá ní tí wọ́n fẹ́ fún yàn ẹni báyìí ní kẹ́ ẹ fún alàgbà Bóròdé ní kẹ́ ẹ fún mi ò dẹ̀ gbọ́ sí tí a fi kú. Wọ́n gbà tí ìyá kú tí ipò oyè yìí sílẹ̀ ní Ẹ̀kọ́tà ní ìlú Ìgbòho Ọ̀nà Mọ́sí Church ní Ìgbòho tí ó sílẹ̀ fún conference gbogbo pátá over the world wọ́n dẹ̀ wá kàn sí wa wọ́n kàn sí ìjọ Òkè Ayọ̀ pé ẹ̀yin nípò yìí kún fún agbé ipò yìí fún yín o so wọ́n dẹ̀ gbé fún wa àyẹ́ pé àṣà ń gbọ́ pé ìyá gan sọ ń gbà ayé ẹ̀ pé ó ṣeé ṣe kán gbé fún ẹni báyìí lòun yàn. lùdàmọ́ yàn ní pé kó dé ipò yẹn Ọlọ́run alààyè á gbà fún wa. Bàbá wa àwọn iṣẹ́ àkànṣe wo ni ẹ ti ṣe gẹ́gẹ́ bí akọ̀wé àgbà
ṣé wọn pọ́n máa ń sọ pé a máa jíyìn a máa ròyìn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ròyìn láti bí báyìí kì í ṣègbà tá a bá kú nìkan àwọn tó ròyìn àdúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ròyìn láti bí àwọn iṣẹ́ àkànṣe wo lẹ ti ṣe láti gbà tẹ́ ti di akọ̀wé àgbà ìjọ ọ̀nà wa mímọ́. àdúpẹ́ ní ọwọ́ Ọlọ́run Olúwa ṣeun. èèyàn kì í yinra èèyàn Ọlọ́run ló máa ń gbogbo tí wọ́n ṣe láyé fún ògo Ọlọ́run ni èèyàn ń ṣe é fún lákọ̀ọ́kọ́ a ti jèrè ọkàn rẹpẹtẹ nígbà tá a dé orí oyè yìí tẹ dé ipò yẹn bẹ́ẹ̀ dé ipò yìí dáadáa a ti jèrè ọkàn sínú ìjọ yìí àwọn ọmọ ìjọ wa míì tí wọ́n ti lọ nígbà tí wọ́n rí ohun ọ̀tun tó ń wọnú ìjọ ọ̀nà mọ́ wọ́n padà pàápàá àwọn ọ̀dọ́ tí wọ́n ní tẹ́lẹ̀ tí wọ́n ṣe kí ní báyìí náà yẹ ṣe gbà tí wọ́n rí pé ohun ọ̀tun mi wọlé ohun ọ̀tun ara ọ̀tun mi wọlé pé ó dà pé ọ̀tun ti dé o wọ́n ti padà wá sínú ìjọ yẹn láti máa ràn jọ láti máa gbé ìjọ lárugẹ. ìyẹn jẹ́ àkọ́kọ́. ìyẹn àkọ́kọ́. èkejì àwọn mèremère míì tá a bá dé olú ìjọ wa káàkiri láàrin àwọn mèremère tá a ti ṣe akọ́sẹ̀kítírìàtì àti ní oríṣiríṣi nǹkan míì mọ́tò ìrere rẹpẹtẹ tá a ti ṣe tó tẹ̀ lóǹkà tá a ti ṣe nínú ẹ̀dẹ́tẹ́lẹ̀ a ní ẹ̀ka lamẹ́ríkà nílùú òyìnbó wọn kò pọ̀ tó pàtàkì lórí oyè wọn ti pọ̀ sí. nígbà tó tẹ́ ẹ dé ipò yìí bẹ́ẹ̀ni nípasẹ̀ iṣẹ́ ìrànṣẹ́ yìí wọ́n pọ̀ sí. àti ní ẹ̀ka rẹpẹtẹ nílùú òyìnbó a ní London a ní ní USA a ní ní Canada a ní ní Abidjan a ní Ghana káàkiri yíbo mi kan tún apply fún ọ̀sẹ̀ fẹ́ join wa àwọn tó fẹ́ darapọ̀ mọ́ náà mímọ́ ní orí òkúta fẹ́ gùn ní October yìí tó tún máa join wa láti darapọ̀ tó máa tọ́ sí ọdẹ apply láti darapọ̀ láti lóyìnbó so kọ́lọ́n kó ràn án lọ́wọ́. kọ́lọ́ àmín Ọlọ́run alààyè á gbà fún wa ìyẹn ni àwọn iṣẹ́ àkànṣe tí Ọlọ́run ti tọwọ́ yín ṣe láti gbà tẹ́ ti dé ipò gẹ́gẹ́ bí akọ̀wé àgbà. ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá bàbá wa fún àwọn ẹlòmíràn láti kọ́ ẹ̀kọ́ nínú ìrìn àjò gẹ́gẹ́ bí akọ̀wé àgbà àwọn ẹ̀kọ́ pàtàkì àti ìrírí wo ẹ ti rí ní ìbáṣiṣẹ́ pẹ̀lú àwọn àgbà ṣé wọn pé gẹ́gẹ́ bí akọ̀wé àgbà àwọn àgbààgbà lè máa bá ṣiṣẹ́ jù àwọn ìrírí wo àti àwọn ẹ̀kọ́ pàtàkì wo lẹ ti kọ́ gẹ́gẹ́ bí akọ̀wé àgbà lára àwọn àgbààgbà nínú ìjọ ọ̀nà wa mímọ́ àti nínú ìjọ Kébà àti Ráfù káàkiri. lákọ̀ọ́kọ́ àwọn ìbá bá ń parí wí pé àwọn tó bá mọ ọwọ́ wẹ̀ á bá gbà jẹun èèyàn láti téèyàn bá gbà rìn tó bá ní ìrẹ̀lẹ̀ akọ ọ̀gbọ́n ìròdẹ gbọ́dọ̀ gbéraga wọ́n ní bẹ́ẹ̀ tó pé ẹ̀wọ̀n tẹ̀yìn tó bá ń fẹ́ ẹ̀kọ́ ń fẹ́ ìmọ̀ ẹni bá kórìíra ìbáwí ẹranko ni nínú ìrìn àjò iṣẹ́ ẹ̀mí yìí èèyàn akọ́gbọ́n wọ́n á báyàn wí wọ́n á kìlọ̀ fún yàn bákan náà èèyàn tún kọ́ ìmọ̀ kún ìmọ̀ tó bá farabalẹ̀ so téèyàn bá farabalẹ̀ láti bá àgbà rìn á ní ìmọ̀ kún ìlọsíwájú láti láàrin ìgbà tẹ́yìn ní ìmọ̀ kún ìmọ̀ yẹn ẹ mú ìrírí kan wá pé ìrírí báyìí ó ṣẹlẹ̀ sí mi o mi ti lè gbàgbé láàrin ìgbà tẹ́yìn ní ìmọ̀ kún àbí ṣé ìgbà tẹ́yìn ní ìmọ̀ kún ìmọ̀ yẹn àwọn kankan ò ṣẹlẹ̀ sí tí kò mú ní dùn ẹ mú ìrírí kan wá pé láàrin ìgbà tí mo ní ìmọ̀ kún ìmọ̀ yẹn nǹkan báyìí tiẹ̀ ṣẹlẹ̀ sí nígbà yẹn tẹ́ pé kò fẹ́ dàbí ẹni pé ó dùn mọ́ mi nínú ẹ mú ìrírí yẹn wá. àṣé tí ó dùn mọ́ mi nínú àti tó dùn mọ́ ní àti tí ò dùn mọ́ yín nínú gẹ́gẹ́ bí akọ̀wé àgbà. ẹni téèyàn bá ń kọ́ ẹ̀kọ́ dàbí ọmọ ilé tó lọ ilé ìwé ni tó bá ń kọ́ ẹ̀kọ́ kó lè mọ ẹ̀kọ́ yẹn wọ́n lè fún lẹ́gba á pa á mọ́ra tó bá pa á mọ́ra á mọ̀ pé kí ló tó ń nà òun yìí tó bá dé bá ronú náà pé bí a ti pé òun fẹ́ẹ̀lì iṣẹ́ yẹn ni náà ṣe nà òun yẹn á wá lọ kàwé yẹn ìjọ mi kò ní fẹ́ jẹ gba yẹn mọ́ tó yẹ kó dùn dá nìyẹn kò síbi tí wọn máa ń wà tí wọn tí nǹkan mi tí nǹkan kì í dùn yàn gbàgbà mi á sọ̀rọ̀ sí gbà mí torí kó lè dá èèyàn á nípa mọ́ra báwo ni wọn pa nǹkan mọ́ra tí wọn bá pa mọ́ra yẹn á tún fi ní ìmọ̀ kún ìmọ̀ sí ni. àǹfààní dẹ̀ wà nínú ẹ̀ ẹni bá ti farada nǹkan tó bá farada ìyà adùn ló máa gbẹ̀yìn ewúro ẹ̀. ẹni tó bá farada ìyà adùn ló máa gbẹ̀yìn ewúro ẹ̀. Ọlọ́run alààyè ó ràn wá lọ́wọ́. ẹ jẹ́ kí n yàbàrà fún ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá nílé ètò àwọn kérúbù ló ń lọ lórí Facebook pẹ̀lú akọ̀wé àgbà bàbá wa tí wọ́n jẹ́ akọ̀wé àgbà fún ìjọ ọ̀nà wa mímọ́ CNS Church of Nigeria and overseas bàbá wa nínú Olúwa Special Apostle Dr. Elijah Tokunbo Aborode COA àwọn ni àlejò wa ní ìrọ̀lẹ́ yìí. ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé ẹ pè sórí nọ́mbà tẹ́ ń wò yẹn calling line wa yẹn 081-655-37283
655-37283 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè. A máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀yin ṣáà má wọ̀rí. Ẹ bọ́ síbi tí network bá ti dá. Tẹ́ bá ní ìbéèrè kan tàbí òmíràn láti béèrè, àbẹ́yìn náà ní àwọn nǹkan tàbí òmíràn láti sọ lórí àwọn nǹkan tá à ń gbé yẹ̀wò. Bàbá wa, orí òkè Ìgbòho. Orí òkè Ìgbòho. Jẹ́ kí n báwo ni orí òkè ṣe jẹ́ gan-an? Kí ló dé tí ẹ pé orí òkè ní orí òkè Ìgbòho? Orí òkè Ìgbòho, ìlú ló ń jẹ́ Ìgbòho ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Nàìjíríà. Ìlú ló ń jẹ́ Ìgbòho torí pé orí òkè yẹn wà ní ìlú Ìgbòho náà yẹn sọ di orí òkè Ìgbòho. Orúkọ ẹ̀kọ́ nìyẹn, orí òkè Ọ̀wọ̀ ní orúkọ orí òkè yẹn ní ìlú Ìgbòho. Orí òkè Ọ̀wọ̀ lórúkọ orí òkè yẹn. Orí òkè Ọ̀wọ̀ ní orí òkè yẹn ní ìlú Ìgbòho. Ìgbòho ní olú ìjọ wa wà. Ìjọ Ọ̀nàmúlápọ̀ lápapọ̀ ibẹ̀ ní ẹ̀kọ́ tàbí Ọ̀nàmú káàkiri ní gbogbo àgbáyé. Ibẹ̀ ní olú ìjọ wa ló wà. So tí wọ́n ti pè ní orí òkè Ìgbòho èpo sọlẹ̀ sí ìlú Ìgbòho. Báwo lórí òkè yẹn ṣe wáyé gan-an? Orí òkè yẹn wáyé láti ọwọ́ Ọlọ́run through bàbá wa St. Jacob Ọ̀kẹ́ Adéọlá GCOM of blessed memory tí wọ́n dá tọ́lọ́n tó wọ́n dá ìjọ Ọ̀nàmọ́ Cherubim and Seraphim sílẹ̀ káàkiri àgbáyé. Torí a dá ìjọ ìsílẹ̀ ní ọdún 1938 December 12, that is 12/12. La dá ìjọ Ọ̀nàmọ́ sílẹ̀ ó pé 85 years ní ọdún yìí tí a dá ìjọ Ọ̀nàmọ́ sílẹ̀. 85 years. 85 years ni a máa ṣe ní orí òkè ní ọdún yìí. So nígbà tí a dá ìjọ yìí sílẹ̀ láìpẹ́ láì jìnnà Ọlọ́run tún ránṣẹ́ fún bàbá láti máa lọ gbàdúrà ní orí òkè yẹn. Wọ́n máa ń lọbẹ̀ fún àdúrà. Pàtó yá ó di orí òkè àdúrà ọdọọdún, pàtó yá ó di àjọ̀dún ọdọọdún. Bó ṣe wá di orí òkè àdúrà ọdọọdún ní tẹ́lẹ̀. Orí òkè àdúrà ọdọọdún ni fún àwọn ọmọ ọ̀nà àmímọ́. Pé à ń lọ sí ìjọba ìmọ̀ pé à ń lọ sí ìjọba gbàdúrà o. Wọ́n fún ṣẹ́ Ọlọ́run fún ìyanu o. Wọ́n dẹ̀ ń kọ́ àwọn ọmọ ọ̀jọ́ lọ. Wọ́n kọ́ àwọn ọmọ ọ̀jọ́ lọ. Nígbà tó yá ó di ńlá ó di àràbà. Ní ọdún yìí sí àwọn olóyìnbó wọ́n ti mú wa sílẹ̀, wọ́n ti ń pè wá. Àwọn ń bọ̀ nígbà láwọn máa dé o. Orí òkè Ìgbòho báyìí máa ń dé ní ọdọọdún nìyẹn. So orí òkè agbára, orí òkè àdúrà, orí òkè ìtúsílẹ̀ ní orí òkè yẹn. Ní orí òkè ìtúsílẹ̀ ní orí òkè Ìgbòho. Bàbá wa tí wọ́n dá ìjọ yìí sílẹ̀. St. Jacob Ọ̀kẹ́ Adéọlá tó dá ìjọ pé àtàwọn ikọ̀ wo ǹjẹ́ lè dárúkọ díẹ̀ nínú àwọn ikọ̀ tí wọ́n jọ dá sílẹ̀ nígbà náà gẹ́gẹ́ bí akọ̀wé àgbà. Wọ́n pọ̀. Bàbá wa Adéọlá ni wọ́n dá ìjọ sílẹ̀. Ẹnìkan ní máa dá nǹkan sílẹ̀. Bẹ́ẹ̀ni. Kẹ́nìkan tó wá dé ìjọ. Ẹnìkan ní máa dá ìjọ sílẹ̀ kó tó wá ní ọmọ ọ̀jọ́. So èèyàn papọ̀ dá nǹkan lẹ̀. Tó bá dá papọ̀ dá nǹkan lẹ̀ ẹnìkan ní mọ̀ràn wa. Ṣùgbọ́n ilé ẹ̀mí lélẹ̀. Nǹkan ẹ̀mí ni. Ẹnìkan lè lọ́nà àpè pé ìwọ ni mo pè tí mo yàn. Tí mo ṣe lógo. Mo ṣe lógo. So tó bá débẹ̀ tán a wá ní àwọn èèyàn tó bá láìkí ìpè yẹn láti lè jọ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n jọ jẹ́ ọmọ Yorùbá ńgbà yẹn tán jọ dájọ́ sílẹ̀ pẹ̀lọpọ̀ wọn ti sùn nínú Olúwa nítorí bàbá náà ti sùn nínú Olúwa. Ó tó bí ọdún bíi ó lé ní 40 ọdún sí ó lọ bí 50 years something years wọ́n ti sùn nínú Olúwa báyìí. Àwọn bàbá Ọmọbọ́lá jí nígbà yẹn àwọn jẹ́ lára wọn. Bàbá Ọlábọ̀dé Oyèṣíjì ara àgbààgbà tí wọ́n jọ dá ìjọ yẹn lẹ̀ nìyẹn. Bàbá wa tó ń jẹ́ bàbá aláṣẹ ńgbà yẹn, bàbá àjọ ńgbà yẹn wọ́n ti sùn ní Olúwa. Wọ́n ti sùn ní Olúwa báyìí. Wọ́n ti sùn ní Olúwa. Àti lé àwọn àgbà kọ̀ọ̀kan tí ó jẹ́ ọgbọ́n kan rí à. Ẹ dárúkọ fún wa náà àwọn àgbà kọ̀ọ̀kan yẹn. Bẹ́ẹ̀ bá wọn mọ̀ àwọn èmi ò mọ̀ wọn. Àbí ṣé nǹkan tẹ́yìn bá mọ̀ kò yẹ kí mi mọ̀ ni. Irú àwọn ni bàbá Ọláyẹmí tó wà lórí oyè yìí sí tó wà nígbà yìí sí wọ́n ti dàgbà. Bàbá Ọláyẹmí, bàbá àdúrà sí tó wà lórí oyè yìí sí bàbá àdúrà lórí oyè yìí sí bàbá Ìbíkúnlé Joseph Ìbíkúnlé àwọn tó ń jẹ́ àgbààgbà nínú ìjọǹgbà yẹn nìyẹn. Àwọn màmá tó ti sùn ní Olúwa náà tó ń jẹ́ jáde lọ́jọ́bìnrin ìyá alákòóso Dorcas Oyèrògún ọ̀nà àbálákòóso gbogbo ìjọba pátá alákòóso ni wọ́n. Lẹ́yìn ìyá Ògúnyọ̀yè tí ó dá ìjọ Ọ̀nàmọ́ Òkè Ayọ̀mbí ìṣẹ́ tó jẹ́ ẹ̀ka Ọ̀nàmọ́ àwọn náà wọ́n jọ jẹ́ alábàáṣẹ́pọ̀ pẹ̀lú bàbá Adéọlá nígbà yẹn bẹ́ẹ̀ ni wọ́n jọ jẹ́ alábàáṣẹ́pọ̀ pẹ̀lú wọn nígbà yẹn ni. Kí ni pàtàkì lílọ sí orí òkè gan-an? Ṣé tàbá tí lọ sórí òkè ṣáàdúrà wo lè gbà ní orí òkè Ògbóho tá à ń lọ lọ́dọọdún yìí?
tájọ máa lọ lọ́dọọdún yìí bẹ́ẹ̀ni. kí ni pàtàkì lílọ bẹ̀ gan-an kí ni kókó nǹkan ta ló ń ṣe ń bẹ̀. Ṣé ẹ mọ̀ pé kò sí ibi táàdúrà kì í gbà ṣùgbọ́n ọ̀dún àtọ́nà ti pàṣẹ fún yàn. Jésù lọ sórí òkè lọ gbàdúrà ó lè gbàdúrà nílé kádùrà gbà náà ṣùgbọ́n tá a bá lọ orí òkè á jẹ́ ká sẹ́ ìgbà míì a máa ń sẹ́ra wa bá ní kéèyàn lọ orí òkè ó máa sẹ́ra ẹ̀ ni. a fún wa ní oore ọ̀fẹ́ láti sẹ́ra wa. pé mo máa sórí mo fẹ́ sápò ònú ẹ̀ṣẹ̀ mo fẹ́ sẹ́ ara mi láti wá gbàdúrà mo dẹ̀ káàdùn àdúrà gbà yóò máa ṣètẹ́wọ́ gbà dà kéèyàn máa rí gbá tó bá ń bì kan àwọn sẹ́ ara wa ni láti gbàdúrà láti súnmọ́ Ọlọ́run láti gbàdúrà sọ́lọ́run wọ́n dẹ̀ máa ń gbọ́. nǹkan tá ìdí tó pàtàkì tá a ṣe gbọ́dọ̀ lọ sí. láti sẹ́ ara wa láti súnmọ́ Ọlọ́run ju bá ti wà lọ téèyàn bá gbà rẹ̀ kó súnmọ́ Ọlọ́run ni. torí pé orí ọjà àárọ̀ ọjọ́ ọ̀sán ọjà alẹ́ wọ́n tó bá gbà ọmọ kí mo ṣe ń gbà rẹ̀ sí i. pé tó o bá wà nílé báwa máa dín ẹyin a máa ṣe nǹkan tó bá. kí ni mo lọ òkè sí ẹni tó kù nílé ẹ̀ láti ọ̀nà jíjìn tó bá sórí òkè á ní ìdí tó fi sórí òkè yẹn. tó máa ní ìdí tó fi sórí òkè. àwọn orí òkè Ìgbòho tá à ń sọ yìí àwọn àmì wo ló dára yàtọ̀ sí àwọn orí òkè yòókù ṣé o pé mi ò dárúkọ orí òkè yòókù kó wá sọ pé àwọn kérúbù ló sọ̀rọ̀ àwọn àmì wo la lè fọwọ́ sọ̀yà wípé ó dá orí òkè Ìgbòho mọ̀ yàtọ̀ sí àwọn orí òkè yòókù. orí òkè Ìgbòho jẹ́ ibi tí ń lọ borí kàkà tí wọ́n máa ń pè mí sí ti máa ń lọ orí òkè kan tí mo rí tó jẹ́ pé omi ń sun láti orí òkè yẹn gangan tó jẹ́ pé torí omi yẹn àwọn mẹ́wàá wá láti inú àpáta báyìí omi ń sun jáde láti ilẹ̀ báyìí táwọn èèyàn máa wá láti lọ ọba láti Nàìjíríà káàkiri lórílẹ̀ Nàìjíríà tó máa wá torí omi yẹn tó pé àgbọn ti ṣe pọ́ǹpì machine pé a pọ́ǹpù omi yẹn jáde sínú táǹkì ẹ tútù modernize ẹ ti package omi tó ń sun yẹn so omi yẹn sun ó máa kún báyìí pé wọ́n máa pọ́n sọ́wọ́n mi bílì fún ní ẹ̀ pé tọ́wọ́n àti lọ́wọ́ pé omi yìí ọmọ ní o wọ́n fi wẹ̀ ní o kò ní tọ́ fẹ́ lẹ́dẹ́ ní tọ́lọ̀ wọn ṣe fún wọn gbogbo tọ́lọ̀ lọ́wọ́ máa ṣe fún wọn. yẹn ni pé òun ló dá orí òkè yìí yàtọ̀. ó dá yàtọ̀ sí kí ni then tí wọn bá gbàdúrà bẹ àdúrà máa gbà. gbogbo ìnáwó gbogbo nígbà tó bá rọ pé mo lọ bí o mo lọ àdúrà ń gbà ní gbogbo òkè mi o ṣùgbọ́n kankan tó yàtọ̀ omi ń sun bẹ̀ then ojoojúmọ́ máa ń rí jẹ́ agbára lọ́hùn ìjẹ́rìí àti ẹ̀ lè gbé tó lórí láì ìmí àmà ti gbọ́ kí a tó ṣe kí nípa kọ́lẹ̀ jẹ́rìí báyìí ni ìmí nísìnyí lọ́wọ́lọ́wọ́ báyìí sìn àti wọn lóṣù orí òkè ń sìn wọ́n ti ń jẹ́rìí ìsagbára Ọlọ́run orí òkè ọdún yìí o àwọn ọ̀dọ̀ míì sí ẹ o lẹ́nu last year gbàtà wà yìí báyìí lọ́ọ́ ṣe fáwọn so jẹ́rìí bá mẹ́. ohun tó dá orí òkè Ìgbòho yìí mọ̀ yàtọ̀ sí àwọn orí òkè ìyókù nìyẹn Ọlọ́run alààyè yóò túbọ̀ ràn wá lọ́wọ́. ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá nílé ètò ohun àwọn kérúbù ló ń lọ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú akọ̀wé àgbà bàbá wa akọ̀wé àgbà ìjọ ọ̀nà ìwà mímọ́ sí Ernest Church of Nigeria and Overseas èyí tí olú ilé ìjọsìn wọn wà ní Ọ̀yọ́ State nílùú Ìgbòho àbí ẹ̀kọ́ bàbá wa àwọn ni à ń fi ọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀ lọ́wọ́ pẹ̀lú ní orí ètò yìí ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wọlé nọ́mbà tí ẹ ní àǹfààní láti pè wọlé sí ó wà níbí 081-655-37283 081-655-37283 ni nọ́mbà tí ẹ ní àǹfààní láti pè sí bí ètò yìí ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run alààyè yóò ràn wá lọ́wọ́. àwájú aṣẹ́gun lọ ní àkòrí orí òkè Ìgbòho tọdún yìí kí lẹ rò kí ló mú àkòrí yẹn wá. bẹ́ẹ̀ ni ṣégun ní kọ́lọ̀ ń ṣàánú wa lórílẹ̀‐èdè yìí àmín kí ló tá a wà yìí nílé ẹnì kọ̀ọ̀kan kò sẹ́ni tí ò lógun ṣùgbọ́n tí wọ́n bá ti ní Jésù ó ju aṣẹ́gun lọ. Jésù ló máa ń jà fún èèyàn tí èèyàn bá wá sí orí òkè gbàgbọ́ pé kò sógun kóhun tó lè dojú kọ òun nígbà pé òun ní ẹnìkan tó ju gbógun yẹn lọ tó mọ̀ orí ètò ẹ̀mí. ètò rẹ̀ lè ṣe mú àwájú aṣẹ́gun lọ nínú èèyàn báwọn tó ti là kọjá látẹ̀yìnwá táwa ibi tó ti ń bọ̀ ibi tó bá dé tó tún lọ mọ̀ pé kì í ṣe agbára òun Ọlọ́run ni. kì í ṣe agbára òun kì í ṣe pá òun kì í ṣọgbọ́n orí òun Ọlọ́run ló ń jà fún wa ìyẹn ló jẹ́ kẹ́ mú àwájú aṣẹ́gun lọ ẹni tó bá fẹ́ jẹ aṣẹ́gun nínú ayé búburú tá a wà yìí òbí ayé ṣe rí yahoo ẹni ẹlẹ́ni lè máa lọ bí èèyàn bá dorí ẹ̀mú gan wá kàn he orí ẹ̀ fẹ́ oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nínú ìjọ Ọlọ́run gan oríṣiríṣi là ń gbọ́ ẹni bá fẹ́ jẹ aṣẹ́gun nínú ayé tá a wà yìí
kí ni àwọn nǹkan tí irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ fi sí ojúṣe. Lákọ̀ọ́kọ́ ẹ bá fi jaṣẹ́gun lọ́wọ́ láti sá fẹ́ṣẹ̀ torí ẹni tó bá ń pàpọ̀ nínú ẹ̀ṣẹ̀ kò lè jẹ́ aṣẹ́gun. Ó máa sá fún ẹ̀ṣẹ̀ á dẹ̀ ní àwọn èso ti ẹ̀mí. Òṣàlùgbé Gálátíà orí 5 láti ẹsẹ̀ 22 àwọn èso ti ẹ̀mí tó wà ń bẹ̀: ayọ̀, ìfẹ́, tó àìjà tí ò ní jà, onílára, òun láti níyẹn. Bá ti níyẹn kò sí tó fẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí ó lọ́rùn ní. Bí èèyàn bá ti ẹ̀ ń gbógun tì í, Báíbù sọ ọ̀pẹ ní bá ń fi ọ́rẹ̀ wọn á fi wọ́n rí. Ẹni bá lè súre fún un, bí wọ́n súre fún ẹ, òun náà á máa gbàre. Tó bá gba Ọlọ́run Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ, definitely ó máa jà fún ẹ. Bí èèyàn bá ń gbógun tì ẹ́, òun ṣe lásán ni. Bí èèyàn bá ń gbógun tì ẹ́, ó ń ṣe lásán ni. Àwọn nǹkan yẹn la gbọ́dọ̀ fi sí ojúṣe tó bá fẹ́ jẹ́ aṣẹ́gun nínú ayé tí a wà yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa ní orí ètò tòní. Ẹ̀yin èèyàn tí ẹ̀ ń wò wá nílé tí ẹ bá fẹ́ pè wọlé sí orí ètò yìí, bàbá wa ní Olúwa Special Apostle Dr. Tókunbọ̀ Abọ́rọ̀dé, àwọn ni àlejò wa tí a jọ ń fi ọ̀rọ̀ wérọ̀ lórí ètò àwọn kérúbù lónìí. Ẹ̀yin èèyàn wa tí ẹ bá fẹ́ pè wọlé sí orí ètò yẹn ní àǹfààní láti pèsè nọ́mbà tí ẹ̀ ń wò yẹn. A máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀yin tí a fẹ́ pè wọlé 081-655-37283 081-655-37283 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè. Ẹ jẹ́ kí n mú orin ẹ̀mí ìwá láàrin ìṣẹ́jú díẹ̀ ká fi dá tọ́mì. Ẹ ṣé púpọ̀ ń pẹ́ wá pẹ̀lú wa. Ẹ wá bá wa pé lónìí ò abẹ́rí yín, Ọlọ́run ló ṣe o tí dámọ̀ tún wà láṣẹ. Wọ́n á bàdá ẹ̀rọ̀kọ̀ èyí, ọ̀gá láéláé, Ọlọ́run ló ṣe orímọ̀ládé ọmọ tí wọ́n láṣẹ. Ajagun ọkọ̀ bàbá mi o, ọmọ òjì òjòrò tó ọmọ olókè méjì tákọ́tábó wà àbàbú. Ọba wa, ẹ wá bá wa pé lónìí ò bá fẹ́ yìí, Ọlọ́run ló ṣe o tí yóò mọ tún wá láṣẹ. Yóò bẹ̀rù bàjẹ́ ènìyàn bá bàjẹ́ ènìyàn tún. Ọmọ nu àkórèdè wàrà bá bí kújà lànà ènìyàn. Ìbàrẹ̀ ọlọ́run orí mọ́ lábẹ́ àdáṣe níwú mọ́ ìbò gbọ́dọ̀ wú mọ́. Wàrà bá bí kújá èlì ìrìnà bàjẹ́ àtẹ̀lera yábàjá wà èlì. Ẹ̀wá bá wà pé lónìí ò abẹ́rí yìí. Ọlọ́run mọ̀ sí o tí dámọ̀ tún wà láṣẹ. Wàrà bàjẹ́ lé iná síra bàjẹ́ èjì. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ràn wá lọ́wọ́ dé ìpele yìí lórí ètò yìí. Bàbá wa ẹ̀pà tó tónu àtẹ̀kan. A ti sọ nípa orí òkè Ìgbòho, ìdí tí ẹ fi mú kókó ọ̀rọ̀ yẹn. Àwọn nǹkan pàtàkì wo ló máa jẹyọ ní orí òkè Ìgbòho ti ọdún 2023 yìí láti ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, ọjọ́ mélòó ní gan ni bàbá wa? A bá ń gorí òkè wa ní ọdọọdún láti October 26 títí di October 29. Ṣùgbọ́n torí ọdún yìí jẹ́ ọdún àkànṣe 85 years. So a gbà wá ní odidi ọ̀sẹ̀ kan. Ọjọ́ méje gbáko. Bẹ́ẹ̀ni, a bẹ̀rẹ̀ sọjí láti ọdún 23 oṣù yìí títí ọdún 25 táwọn sí Monday to Wednesday. Tó bá di Thursday 26 ní ìrọ̀lẹ́ bákan náà, a bẹ̀rẹ̀ ìṣòro àìsùn orí òkè ní Ẹ̀kọ́tàsúwá ní Temple. Tó bá di 27 Friday 27 October láti aago 12 à ń gòkè lọ sí orí òkè gangan. Ìyẹn orí òkè gangan ní Ìgbòho nílùú Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni orí òkè Ìgbòho gangan. So à ń gorí òkè lọ. Tó bá di Sunday 27
a máa sọ ní orí òkè. Ní orí òkè, tá bá ti gun orí òkè, iṣẹ́ ìyanu ó máa ṣẹlẹ̀ ní orí òkè. A ti pe àwọn wòlíì Ọlọ́run, ránṣẹ́ Ọlọ́run lọ́lọ́kan òjọ̀kan, àwọn olórin ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n fi orin ẹ̀mí dá wa lọ́lá, àwọn oníwàásù láti ìlú ọba, láti Nàìjíríà ń gbé, tí wọ́n ń bọ̀ wá sí orí òkè ọdún yìí, torí pé ọdún yìí jẹ́ ọdún àkànṣe, tá fẹ́ ṣe ọdún 95 85 years bẹ́ẹ̀ ni tí orí òkè yẹn ti wà, tó ti wà, tíjọ jáàjọ ọ̀nà mọ́sílẹ̀ tó ti wà. So kọ́lọ́n kó wà pẹ̀lú wa. Ṣùgbọ́n ni pé ẹ ṣáà máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ yín sí orí òkè ọdún yìí, kò sóhun tó ṣòro ṣe fún Ọlọ́run. Lórúkọ Jésù bó ti wá, torí aṣẹ́gun fún ẹ. Àmín. Bàbẹ́ lógo Ọlọ́run. Àmín. Ọlọ́run alààyè yóò sì túbọ̀ ràn wá lọ́wọ́. Àmín. Bàbá wa nínú Olúwa, gẹ́gẹ́ bí ìrìnàjò orí òkè ọdún yìí, ẹ ti sọ pé ẹ ti pa àwọn olórin, ẹ ti pa àwọn ìránṣẹ́ Ọlọ́run. Ẹ fún wa ní díẹ̀ náà àwọn ìránṣẹ́ Ọlọ́run tẹ́ pè yẹn. Ẹ fún wa ní díẹ̀ náà àwọn olórin ẹ̀mí tẹ́ ti pè tí wọ́n fẹ́ fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ ní orí òkè Ìgbòho ti ọdún yìí. Àwọn tá a ti pè tí wọ́n ń bọ̀ fún iṣẹ́ ìránṣẹ́, inú wọn ni Prophet Dr. Michael Sodimu, tá a mọ̀ sí Dubi, wọ́n ń bọ̀. Nínú wọn ni bàbá wa Owóṣeéní, Prophet Gideon Owóṣeéní, bàbá aládùúrà Owóṣeéní ìlú Ìbàdàn, àwọn náà ń bọ̀. Prophetess Dábírí Olúwatóyìn, àwọn náà ń bọ̀. Tẹ́tí pé yes, revivalist Emmanuel láti United Army of Christ, àwọn United States of America, USA, àwọn náà ń bọ̀. Wọ́n ń bọ̀ láti UK náà. Bákan náà a ní àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń bọ̀ láti Nàìjíríà bí torí program odidi ọ̀sẹ̀ kan ni. Àwọn ìtọ́jú Ọlọ́run pọ̀. Odidi ọ̀sẹ̀ kan gbáko ni. Olórin pọ̀ rẹ̀gbẹ̀rẹ̀ tó ń bọ̀, Ẹwà Kristi ń bọ̀, Láàrin Àlè Olè ṣe ń bọ̀, Ọba Mímọ́ ń bọ̀, Ṣẹ́gun Ògo Ẹ̀mí ń bọ̀, Ọmọ Ẹ̀mí ń bọ̀, àti àwọn olórin bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àti akọni Masquerade ní ìjọ tó di ní ọ̀nà wà mímọ́. Wọ́n ọ̀kẹ́rẹ́ lásán. Tí wọ́n jọ máa ṣiṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ ní níbi rẹpẹtẹ. Orí òkè Ìgbòho ti ọdún 2023 yìí. Ọlọ́run alààyè yóò ràn wá lọ́wọ́. Àmín. Ǹjẹ́ ìjọ Kristi ṣì ń fẹ́ kí ìbáwí àti ẹ̀mí mímọ́ kó darí ìjọ Ọlọ́run alààyè mọ́ lónìí? Ẹ jẹ́ ká wo bí ìjọ Ọlọ́run ṣe rí lónìí. Ẹ má jẹ́ ká wo ti ìjọ Kérúbù àti Séráfù nìkan. Ẹ jẹ́ ká wo gbogbo ìjọ Ọlọ́run lápapọ̀. Ẹ jẹ́ ká wo bí nǹkan ṣe rí lónìí. Ìjà ṣe fẹ́ kí ẹ̀mí mímọ́ kó máa darí ìjọ mọ́. Àwọn nǹkan tá a rí nínú ìjọ oríṣiríṣi tá a rí láàrin àwọn ọ̀dọ́, láàrin àwọn akọrin, láàrin àwọn ìwé, èyí tá a rí láàrin àwọn àgbààgbà. Ǹjẹ́ a ṣì ń fẹ́ kí ẹ̀mí mímọ́ kó máa darí ìjọ rẹ̀ mọ́ bíi ti ìgbà òní? A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Olúwa ṣeun. Gẹ́gẹ́ bí ìjọ àkọ́kọ́, ìjọ Séráfù, ẹ̀mí mímọ́ ló ń darí wa nínú Séráfù. A lè kọ́ ẹ̀kọ́ ká lọ theological college, ká ní ìmọ̀ Bíbélì, kó rí máa hó. Tó bá tún ní ẹ̀mí mímọ́ yẹn sí, yóò jẹ́ kí ju ẹ̀ gbòòrò ni. So láìsí ẹ̀mí mímọ́, òfo ni ènìyàn. Ṣẹ́yìn tẹ́bí yóò bá darí, nǹkan mìíràn ló ń darí ẹ̀yìn. So ẹ̀mí mímọ́ sì wà tó ń darí ìjọ Ọlọ́run. Ṣùgbọ́n tí ò bá gbà kẹ́mi mọ́ darí òun, àwọn náà máa ń ṣìnà. Kò dẹ̀ sí ẹni tó wà tí ò sí ìbáwí tó kọjá ìbáwí. Ẹni bá lòun kọjá ìbáwí, ó fẹ́ ṣègbé ni. Ẹni tán bá báwí tó bá ń wa àrùnkè, ó máa parun lójijì. Tán bá bẹ́ẹ̀ wí, mọ̀ nǹkan tó bẹ́ẹ̀ wí yẹn pé ó yẹ kó redress. Jókòó, pé tán bá mi wí báyìí, ó yẹ kó change, kó ní padà, kó ní ẹ̀ṣẹ̀ yẹn, kó lè jèrè ìjọba Ọlọ́run. Bàbá wa, lóòótọ́ jẹ́ kó yá ń pẹ̀ mí mọ́ jẹ́ pàtàkì, ṣùgbọ́n wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ níjọ lẹ́nu. À ń ka Báíbùlù lójoojúmọ́ níjọ, à ń sọ̀rọ̀ Ọlọ́run níjọ, ṣùgbọ́n àwọn kan máa sọ pé níjọ gan ni ìwà burúkú pọ̀ sí jù. Ṣé à ń fẹ́ kí ìbáwí kó wà? Kí ni àwọn nǹkan tó fà á tá a ṣe kí ń fẹ́ kí ìbáwí kó wà mọ́ níjọ? Èyí tó fà á tí ìbáwí òfin wà ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìfẹ́ inú ara wọn ni wọ́n ń ṣe. Ẹ bá dẹ̀ ń ṣe ìfẹ́ inú ara rẹ̀ pé tí mi ni máa ṣe kò lè yọrí. So ìfẹ́ inú, even tẹ́ bá àwọn kan sọ náà jẹ́ wọ́n sọ ń sẹ́ra fún mi pé àwọn bàbá yẹn tí wọ́n ń ṣe kò dáa. So torí ẹ jẹ́ ká ṣe báyìí wọ́n yarí, ọ̀dọ́ ni wọ́n o. Wọ́n gbàgbé pé àwọn bàbá yìí tí wọ́n ní wọn ọmọ ṣe yìí ni wọ́n dá lẹ̀ o. Nígbà wọn dá lẹ́tọ̀ lẹ́yìn wá débẹ̀ o. Ẹ wá jókòó, bàbá náà kó gbà báwí, kó náà gbà báwí. Wọ́n á jọ ṣiṣẹ́ pọ̀ ni, àwọn àjọ lọ síwájú.
ọmọ ò gbọ́dọ̀ condemn bàbá bàbá ò gbọ́dọ̀ condemn ọmọ. so wọ́n á jọ gbọ́dọ̀ wo òṣìṣẹ́ ara wọn ní wọn lọ síwájú. àwọn méjì láti gba bàbá wí báyìí kò ní ká gbà wọn nímọ̀ràn ni ẹ gbọ́ ìmọ̀ràn àwọn ọ̀dọ́ yẹn ọ̀dọ́ náà kó gba bàbá wí méjì àádọ́gba á lọ síwájú. ní ti àwọn ìrìnàjò etí ìjọ Ọlọ́run àlà yóò túbọ̀ ràn wá lọ́wọ́. àwọn ìwà ìtọ́ àìgbọ́ra ẹni yé àìnísùúrù ìgbéraga ọ̀tọ̀ àwọn onírúurú ìwà oríṣiríṣi tó ń fi ojoojúmọ́ dúnkòkò mọ́ ìtẹ̀síwájú ìjọ Séráfù gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn àgbà ìjọ Séráfù. kí ni ojú ìwòye yín sí àwọn ìgbé ayé wọ̀nyí? kí ni ojú ìwòye yín sí? ẹ jẹ́ ká padà sí bí ẹsẹ̀ àárọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní Séráfù lé ní wọ́n ti yapa wọn ò tẹ̀lé lànà mọ́ nígbà tẹ̀lé lànà ó máa ṣìnà ẹlòmíì tiẹ̀ ló ń ṣe ó ń ṣe ìfẹ́ inú rẹ̀ fún ìjọ rẹ̀ òun ló bá ìbéèrè ẹ̀kan ìbáwí àti ìtọ́sọ́nà ìtẹ́nu máa ṣe alàgbà dájọ́ ọ̀lẹ̀ òun náà ni olórí ìjọ ìyàwó ẹ̀ lákápò ọmọ ẹ̀ ní akọ̀wé owó ọ̀gá akọrin ọmọ ẹ̀ lọ́gá akọrin wọ́n sọ di ìjọ di family. a ní ìpè kan hello aha orebete 08165537283 08165537283 nọ́mbà tẹ́ ń wò yẹn lẹ ní àǹfààní láti pè sí lórí ètò ohùn àwọn kérúbù ní ìrọ̀lẹ́. bàbá nínú Olúwa special apostle Dr. Tokunbo Aborode tí wọ́n jẹ́ akọ̀wé àgbà fún ìjọ ọ̀nà wà mímọ́ CNS Church of Nigeria and overseas àwọn ni àlejò wa ní orí ètò tòní. bàbá wa ẹ̀ ń sọ̀rọ̀ nípa alàgbà tó dájọ́ lẹ̀ òun ni alàgbàjọ ọmọ ẹ̀ ní olórí obìnrin ìyàwó ẹ̀ ní olórí obìnrin akápò ọmọ ẹ̀ lọ́gá akọrin ó yẹ mú àtẹ̀síwájú. náà bá ṣe báyìí àti pé ọ̀pọ̀lọpọ̀ náà tó ní ìjọ àwọn dúkòkò mọ́ nínú ìjọ wọ́n ṣe kíkọ́ mọ́ nínú ìjọ tí èèyàn bá ti gba Jésù sínú ayé rẹ̀ kí ló fẹ́ dúkòkò mọ́ nínú Jésù kò ságbára kan tó kọrí agbára kò ságbára tó dàbí ti Jésù kò ságbára tó dàbí ti bàbá agbára tó jagbára lọ kò sí tó lè mú dúró tó lè mú kankan dúkòkò mọ́yàn bá ti ní Jésù nínú ayé rẹ̀. tíyàn bá ti ní Jésù nínú ayé rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ tó fi fún wa ní orí ètò tòní àti àánú tí a rí gbà lórí ètò àwọn kérúbù. A dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tí ẹ̀ ń wò wá nílé, a rí pé ẹ ṣe díẹ̀ níbẹ̀, a dúpẹ́ ní pé ẹ wà níbẹ̀ tẹ́ ń wò wá. Ètò àwọn kérúbù ló ń lọ lọ́wọ́ pẹ̀lú bàbá wa nínú Olúwa, bàbá wa special apostle Dr. Tokunbo Aborode COA TECAM, àwọn ni àlejò, àwọn ni akọ̀wé àgbà tá a gbé wá sórí ètò lónìí. A máa lọ sọ́dọ̀ àwọn akọ̀wé àgbà láti mọ bí àwọn ìṣe àti ìlànà ìjọ wọn ti rí, nítorí pé èèyàn kí n gbádùn gbókèrè mọ adùn ọbẹ̀ kí wọ́n wà nílé kí wọ́n ti pé ìjọ náà àbí mò ń da kí náà ń ṣe bẹ́ẹ̀. A débi a bí wọn, tá a bá bí wọn, a ní ìpè kan. Hello sir. Ẹ kúrò lẹ́sà, ẹ bá gbóhùn yẹn sókè sà o. Ẹ kúrò lẹ́sà. Yes sir, kí lórúkọ àti bọ́lẹ̀ tí ń pè wá sà? Gabriel ló ń sọ̀rọ̀, Gabriel Ògúndìran látọ̀yọ́. Ẹ káàbọ̀ sórí ètò sà, ẹ káàbọ̀ sórí ètò, à ń gbọ́ yín sà, ẹ káàbọ̀ sórí ètò sà. Yes sir, a fẹ́ kí akọ̀wé àgbà yìí pé wọ́n kó múra rí òkè. Yes sir. Ẹ ṣé o. Wọ́n ti kú sí Olúwa. Yes sir. Olúwa máa tẹ́tẹ́ àdọ̀tún. Àmín o. Ẹ ṣé o. A fẹ́ rọ̀ pé wọ́n túbọ̀ máa fún àwọn ọ̀dọ́ láyè sí nínú ìjọ Ọlọ́run. So wọ́n máa gba àwọn ẹ̀jọ́ níyànjú. Ó ti máa fún wọn láyè sí. Láwọn ọ̀dọ́ náà bá ti ń pé èrò wọn jáde. Kí ìjọ Ọlọ́run tó máa fi àyè gbà, tó máa fojú wò. Ó ti máa fàyè gbà wọ́n. Fún ìjọ Ọlọ́run láti tẹ̀síwájú. Gẹ́gẹ́ bá ti mọ̀ wípé ọ̀dọ́ ló ní ìjọ. Ọ̀dọ́ ló ní ìjọ. Ọ̀dọ́ ló ní ìjọ. Ó dáa. Nítorí pé òun ni ọjọ́ ọ̀la ìjọ Ọlọ́run. Gbogbo ìjọ tí ọ̀dọ́ wọn bá ti kú, irú ìjọ bẹ́ẹ̀ kò lè lọ síwájú. So a rọ̀ wọ́n láti lè máa fi àyè gba àwọn ọ̀dọ́ síwájú sí nínú ìjọ Ọlọ́run. Àdúrà pé Ọlọ́run yóò máa ṣàgbára ọ̀dọ́ tó lórúkọ Jésù. Àmín. Ẹ ṣé. Gabriel ni láti Jésù sílà nílùú Ọ̀yọ́.
aláàfin. ẹ ṣe ẹ káàbọ̀ sórí ètò bàbá wa ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣe púpọ̀ ẹ ṣe púpọ̀ ẹ̀yin èèyàn wa tẹ̀ ń wà nílé 08165537283 ẹ̀yin tẹ̀ ń pèsè nọ́mbà bàbá 081 nọ́mbà tẹ̀ ń wé ẹlẹ́ ní àǹfààní láti pèsè 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè bàbá wa wọ́n ní ọ̀dọ́ lónìjọ ó yá ẹ bá mi fèsì sí ọ̀rọ̀ sọ̀sọ̀ yẹn. mo ti sọ mọ́rọ̀ lẹ́ẹ̀kan àtọ̀dọ́ àtàgbà ló níjọ pé ọ̀dọ́ máa gbọ́ ìbáwí àgbà náà á dẹ̀ fara láti gbọ́ ìmọ̀ràn ọ̀pọ̀lọpọ̀ àgbà wọ́n ti sọ wọ̀nyí gbẹ́gbà mọ̀ràn bá a ti ń ṣe ń gbà ayé tán bí wa rèé fẹ́ràn láṣẹ máa ṣe ọ̀dọ́ á dẹ̀ lóhun ti lọ kọ́gbọ́n ta ẹjẹ́ á fi kíní sí i kó lè lọ síwájú àgbà lè má gbà. àgbà lè má gbà. ìgbọ́n ọmọdé náà á ní sùúrù ó yẹ kó lọ bá láàkọ́kọ́ kó má gbà ẹ̀kejì kó má gbà tó bá yá á farabalẹ̀ á gbọ́n tó. a ní ìpè kan sí hello sir hello òrèbètè àwọn babaládùúrà di òye ni wọ́n pè wọlé òrèbètè 08165537283 0816555 a tún ní ìpè mìíràn hello ẹ kúrò lẹ́ sà. ẹ kúrọ̀lẹ́ o. yes sir kí lórúkọ yàtí bọ́lẹ́ tí ń pè wá sà. orúkọ mi ní Rúbẹ́nì Ògúngbè mò ń pè láti ìlú Ìlọrin. ẹ káàbọ̀ sórí ètò sà ẹ káàbọ̀ sórí ètò sà. ẹ pẹ̀lẹ́ sà ẹ kú iṣẹ́ olúwa sà. yes sir. olúwa máa sọ agbára wa dọ̀tun. àmín. yes sir. à ń gbọ́ yín sà. yes sir lórí ọ̀rọ̀ tó ń lọ ni mo kí akọ̀wé àgbà wa special apostle Tókunbọ̀ Agbọ́rọ̀dé JP mo lè kí wọn kú ìpalẹ̀mọ́ orí òkè Ìgbòho àti ayẹyẹ 85 years ọ̀nà wa mímọ́. olúwa ṣeun. ọlọ́run àjẹ́ kó bá wa láyọ̀ lórí. àmín bàbá yìí dá wọn lóhùn. tí mo bá dá sí lórí ètò ni pé kí ìjọ wa kó lè àwọn nǹkan tó ń fa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìjọ wa lákòókò yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ ìjọ ni àdúró lórí ìlànà tí a ti dá ìjọ sílẹ̀ gangan mọ́. ìjọ kọ̀ọ̀kan ló ní bí a ti dá sílẹ̀ àti ìṣe àti àṣà. ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ ìgbàlódé ọ̀pọ̀lọpọ̀ ò dúró lórí ìlànà tá a ti gbé ìjọ kọ̀ọ̀kan kalẹ̀. wọ́n ti pé àwọn tí Ọlọ́run ti pè láti dá ìjọ sílẹ̀ Ọlọ́run pè wọ́n fún ìdí kan pàtó. ṣé báwo bàbá wa Mósè Orímọládé tí Ọlọ́run lò láti dá ẹgbẹ́ mímọ́ Kérúbù àti Séráfù sílẹ̀ ó ní ìpè tí Ọlọ́run pè ó ní iṣẹ́ tọ́lọ́run rán ó ní ìgbékalẹ̀ ta fún bàbá Mósè Orímọládé. Láàánú wà mímọ́. Ó dáa. Ó ní ìpìlẹ̀ àti ìpè. Ṣùgbọ́n ṣé gbogbo wa la dúró lórí ìgbékalẹ̀ àti ìpè láti dá ìjọ yìí sílẹ̀? Ohun tó ń fa àwọn ìdúkèrúdù tó ṣẹlẹ̀ nínú àwọn ìjọ wa káàkiri nìyẹn. Tí Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín ẹ ṣé púpọ̀ bàbá wa àwọn ìpè yìí wọ́n ń réra wọn ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ̀ àwa tá à ń pè wọlé ẹ jẹ́ ká ṣe sùúrù fúnra wa ó dà bàbá wa máa dá yín lóhùn bàbá máa dá yín lóhùn ìbéèrè yìí ẹ ṣé púpọ̀ bàbá wa àwọn bàbá ẹ ṣé púpọ̀ bàbá láti Ìlọrin ẹ ṣé púpọ̀ ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣé púpọ̀ àwọn ìpè yìí ń ré ara wọn ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jẹ́ ká ṣe sùúrù fún ara wa tó bàbá wa ọ̀rọ̀ rí o ó yá ẹ fèsì sí. ẹgbẹ́ ìsọ̀lẹ̀ ẹ̀kọ́ náà lẹ́dẹ̀ yẹn lọ́nà tó sọ̀rọ̀ gbẹ̀yìn náà sọ tí èèyàn bá ti kúrò nínú ìlànà pàtàkì dá Séráfù sílẹ̀ ìjọ kọ̀ọ̀kan ní ìlànà tó dá sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tó ní wọn ọ̀gbà táwọn wọn fẹ́ yà kó lànà ni wọ́n fẹ́ yà kó nù lànà ni. pé bọ́n ṣe mìíràn ilé ẹlòmíràn lọ gbé àwọn ìwà kan tí ò bá Séráfù mára gbédé so àwọn àbáyàn náà ò ní gbà ṣùgbọ́n wọ́n bá tẹ̀ máa gbà ẹ mú àwọn innovation kan wá innovation kan tẹ́ pé ẹ máa gbà ẹ fara balẹ̀ ẹ̀yin náà gbọ́ ìgbésí tó pé ó máa change ìlànà completely ní tó máa dábàrú gbogbo ìlànà yẹn. ní pẹ̀ ní ẹ̀ ní gbérù yẹn tẹ́ bá gbé wá àwọn àbáyàn náà ní gbà ẹnì kẹ́kẹ́ kan tó pé ń sin Séráfù sí àwọn white Séráfù sí kó wá ní ewu tẹ́ ń ṣe yẹn sì yẹn má ṣe é mọ́ ẹ bọ́ wá sílẹ̀ ẹ mọ̀ ọ̀ṣọ́ ara ṣé àbá máa gbà ìlànà ni ó kò ní ìlànà yẹn. ó ti dábàrú báyìí lè tò sí wa ká máa ṣe ó dé tòsí yẹn kò tọ̀nà mọ́. kò tọ̀nà mọ́ tòsí yẹn ti ṣá. ìjọ kọ̀ọ̀kan dẹ̀ ló dẹ̀ nílànà tiẹ̀ tó ń lò. a tún ní ìpè mìíràn. hello. ẹ kúrò lẹ́ sà. Àpètò. yes sà orí ètò ohun àwọn Kérúbù làwọn ẹ káàbọ̀ sà.
bẹ́ẹ̀ni. kí lorúkọ yín àti bọ́lẹ̀ tí ń pè wá sà. akọ̀wé ìjọ láti olú ìjọ náà mọ́tòkọ̀tà àwọn bàbá onílùú Ìgbòho ló pè é. ẹ káàbọ̀ sórí ètò sà. a kí akọ̀wé àgbà wa yes sir. kọ́sọ̀ àgbà ẹlẹ́jà Adétòkunbọ̀ Akọ́rọ̀dé àti wọn pé ètò àti gbogbo ẹ̀tẹ́ wà lórí ètò. Àgbàdo àpè Ọlọ́run yóò máa kẹ̀kẹ́ ìjọ kérù tẹ̀lá kò síwájú. àmín. Ní agbára Ọlọ́run ìjọ kérù àjọyọ̀ kò ní dòkú. àmín. Agbára àwọn bàbá wa tó ti gbé ìjọ náà lórúkọ Jésù kò ní dòkú. àmín. Ẹ ṣeun o. ẹ ṣe púpọ̀. yes sir ẹ ṣe púpọ̀. Ọlọ́run àwọn bàbá wa kò ní fi sílẹ̀ o. àmín. Àwọn bàbá wa bàbá láti àwọn ní ká kí ní ká lè kí akọ̀wé àgbà wa o. yes sir. Ẹ pé ètò. yes sir. Yóò dára fún ẹ lórúkọ Jésù. àmín. àmín. ẹ ṣe púpọ̀ bàbá wa. ẹ ṣe o. Agbára àwọn bàbá kò ní fi wá sílẹ̀ o. àmín. àmín. Jésù Olúwa wa. àmín 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 ẹ ṣe púpọ̀ bàbá wa ẹ ṣe púpọ̀ bàbá wa bàbá wa ẹ ṣe púpọ̀ bàbá wa ẹ ṣe púpọ̀ bàbá wa ẹ bá kí bàbá ládùúrà pé lórúkọ ètò wọn àwọn kérúbù on Facebook àti ti FM à ń dúpẹ́ lọ́wọ́ wọn ní pé wọ́n darapọ̀ mọ́ lórí ètò ẹ ṣe púpọ̀ bàbá wa a dúpẹ́ ẹ ṣe púpọ̀ ẹ ṣe sà ẹ ṣe púpọ̀ bàbá wa yẹ sà bàbá wa bàbá ládùúrà Adéoyè tí wọ́n jẹ́ alága yányán fún ìjọ kérúbù àti sẹ́ráfù ní ilé lóko àtìlẹ́yìn òdì chairman National Executive Council CNS Unification Church Worldwide wọ́n ti kọ̀wé ránṣẹ́ sí wa wọ́n ní the elders and youth confrontation will be reduced totally eradicated if the elders can be more explicit with youth concerning our liturgies and practices. Pé tá a bá lè ṣàlàyé pé wọ́n ní bàbá wa kí ló ta ṣe máa ń kálẹ̀ lóyà méje àwọn náà bá bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn bàbá wa ni wọn lè ṣàlàyé jù bẹ́ẹ̀ lọ wọn làwọn bàbá ẹgbẹ́ tẹ bá bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn bàbá yìí báwo làwọn bàbá yìí ṣe ni wọ́n ṣe ń ṣe àwọn náà ṣàkọni àbá bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn bàbá wa adúpẹ́ lọ́wọ́ bàbá ládùúrà Adéoyè tí wọ́n bá dá sí ọ̀rọ̀ tó wà ńlá yìí màmá wa Ayọ̀túndé Akínsànyà Fájẹ́bẹ̀ àwọn náà wà lérí ètò tí wọ́n ń wò wá Babájídé Oyèwùsì àwọn náà àmì Ògúngbè Reuben Ṣògo adúpẹ́ tí gbogbo yín wò wá níbẹ̀ kétékété Paul Adó adúpẹ́ tí gbogbo yín wà níbẹ̀ tẹ́ ń wò wá bàbá wa kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín fún àwọn ọ̀dọ́ tó fẹ́ di ọjọ́ iwájú ìjọ mú ṣèpọ̀tọ́ ní pé àwa ń bẹ àwa lọ́jọ́ iwájú ìjọ yìí kí lẹ́yìn àwa lọ́jọ́ iwájú ìjọ yìí ọ̀dọ́ tó fẹ́ di ọjọ́ iwájú ìjọ mú tòótọ́ kí ni àwọn nǹkan tó gbọ́dọ̀ fi sójú ṣe kí ni ọ̀rọ̀ àmọ̀ràn sùúrù ọ̀dọ́ bẹ́ẹ̀. ẹ ṣe ọ̀dọ́ tó fẹ́ di ọjọ́ iwájú ìjọ á farabalẹ̀ á ní ìrẹ̀lẹ̀ á kọ́ ọgbọ́n á kọ́ ìmọ̀ á kọ́ òye Solomon tá tó di ọba ó béèrè fún ọgbọ́n ìmọ̀ àti òye ni lọ́pọ̀ àwọn ọ̀dọ́ wa nísìnyí wọ́n ń béèrè fún ọgbọ́n ìmọ̀ àti òye wọ́n kọ̀ kẹ́kọ̀ọ́ ń ta ni akàndín ni níta ṣe yóò da alàgbà ẹ̀káǹsù ẹ̀ alàgbà náà dẹ̀ nígbà òun ló dájú ẹ̀ lẹ́ Ọlọ́run ló pé nígbà tí Ọlọ́run pé òun sì ń bẹ̀ tó farabalẹ̀ pé bàbá báyìí ni ìmọ̀ ọgbọ́n ìmọ̀ yẹn ló máa kọ́ farabalẹ̀ láti kọ́ ẹ̀kọ́ yẹn á kọ́ ẹ̀kọ́. A farabalẹ̀ láti kọ́ ẹ̀kọ́ lẹ́yìn ẹ̀kọ́ ńkọ́. lẹ́yìn ẹ̀kọ́ gbogbo yòókù Ọlọ́run ló máa ṣe yòókù. gbogbo gẹ́gẹ́ bí bàbá Adéoyè ṣe lọ́dún ẹ̀kọ́ yẹn bàbá ládùúrà yẹn àwọn òfin ìlànà kan àtẹ́ pé wọ́n ti sílànà fún ibi tí wọ́n wà ibi tí wọ́n bá wà lèèyàn máa ń ṣe. ibi ni mo wà bọ́n ṣe ń ṣe ń bẹ̀rẹ̀ fọ́ọ̀lù ẹ̀ tó bá fẹ́ jẹ́ kó bá fẹ́ renew ẹ̀ tó fẹ́ jẹ́ kó ní wàá improved so ó ní bó ṣe máa ṣe yẹ pé ó sọ pé gbogbo tó ń ṣe yẹn kan pàtì ẹ fẹ́ rebrand díẹ̀ ni bọ̀gẹ́ pé kẹ́ cancel kan náà ṣe àwọn ìkọ̀tẹ́ pé ibi tẹ́lẹ̀ àwọ̀ mọ̀ sínú àṣẹ àdúrà àwọn tẹ́rù wà táwọn tẹ́rù mọ́ sí. tó yẹ pé ó ti wá di damask láti gbé sáṣẹ àdúrà báyìí. bí òde ṣe ń lọ sí náà rí pé kí ní ìyẹn ká ìpínlẹ̀ wọn sọ pé tẹ́rù àti mọ̀tí yẹn white ni bí òde fún tó white ni nísìnyí nígbà tá a máa ṣe náà a tún wọ nẹ́ẹ̀sì white náà ni wọ́n àtàwọn pé ká ṣe tẹ́rù yẹn sí green or red so a máa fọ́ọ̀lù ìlànà yẹn ni ọ̀dọ́ bá ti nímọ̀ tó bá tẹ̀lé ìlànà yẹn wọ́n tẹ̀lé àwọn ọlọ́jọ́ wájú wọ́n á ṣe dáadáa àgbọ̀n ní fẹ́ fi nǹkan tó dáálẹ̀ kẹ́nìkan á bàjẹ́ fún gbàgbà lọ́sàn. ká ní bàbá mọ́sẹ̀ ní tá à ń ṣe tá à ń tọ́ yìí à nílé tọ́. ọlọ́run àlàyé tó gbà wọn ò bàjẹ́ àánà bá ń bẹ̀ láwọn ẹ̀ ń ṣe. wọn ò bàjẹ́ la ṣe bá ń bẹ̀ táwa náà dẹ̀ ń ṣe bàbá wa ọlọ́run àlàyé á ràn wá lọ́wọ́ ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá ipò tí ìjọ ọ̀nà wà mímọ́ wà láàrin àwọn ìyá ìjọ yòókù
nínú àwọn ìjọ sẹ́ráfù yòókù kí ni ojú ìwòye ń sí torí mo fẹ́ mú ìbéèrè kàǹkà kan wá lẹ́yìn ìbéèrè yẹn ni ìbéèrè kàǹkà kan fẹ́ jáde lẹ́yìn ìbéèrè yẹn. ipò tí aṣojú ọmọ Ọ̀nàmọ́ jẹ́ ìkan lára àwọn àpapọ̀ unification àpapọ̀ sẹ́ráfù mẹ́mbà ni wá group A la wà. Grade A lẹ́wà àdé ṣe ojúṣe wa tẹ́ pẹ́ ká ṣe ààrẹ rárá kò sí tó béèrè ojúṣe wa tí a kì í ṣe tí a dẹ̀ lè tún jẹ́rìí sí. Nínú ẹ̀ náà ọmọ ọjọ́ wa náà ti mo jẹ́ social welfare ní National Executive Council rí kí n tó kúrò ní post yẹn. Presently mo ṣàánú National Executive Council member ESCO member unification yẹn ní. gẹ́gẹ́ bí ìgbìmọ̀ tó ga jù ní ìgbìmọ̀ tó gbé ní National Executive Council. nínú wa náà mo wa náà ti jẹ́ auditor nínú unification náà rí NEC member. inú legal adviser one ọ̀nà unification dè ní National Executive Council ọmọ Ọ̀nàmọ́ náà ṣì ni obìnrin Prophetess Adéọlá ọmọ Ọ̀nàmọ́ náà ṣì ni. ó dà ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá tó bá mú àwọn ọmọ sẹ́ráfù kan di ìwà bàjẹ́ Adéoyè máa sọ wọn àwọn kérúbù máa sọ ìmí lè ní ọ̀nà wà mímọ́ lòun ti wá o ìmí lè ní agbẹjésù lòun ti wá o ìmí lè ní jímbúákà lòun ti wá o bàbá wa àwọn ìlànà wo lẹ ń fi sílẹ̀ nínú ìjọ ọ̀nà wà mímọ́ láti mú ìtọ́ni bá àwọn ìránṣẹ́ Ọlọ́run bí àwọn wòlíì àbí àwọn àpọ́sílì ká má bàa máa bá wọn nídìí àwọn nǹkan tí ó tọ́ àbí tá a bá kẹ́fí wípé wọ́n mú ọmọ wọ́n bá òjíṣẹ́ Ọlọ́run nínú ìjọ ọ̀nà wà mímọ́ kan nídìí ìwà kan tí ó tọ́ àwọn ìlànà wo lẹ fi sílẹ̀ láti máa fi bá wọn wí àbí láti máa fi tọ́ wọn sọ́nà. nínú ìjọ Ọ̀nàmọ́ lákọ̀ọ́kọ́ àwa ní àwọn ìgbìmọ̀ abániwí. Disciplinary committee. Bẹ́ẹ̀ni téèyàn bá ṣe nǹkan kan tí ó kù díẹ̀ káàtó a máa pè é ṣàkíyèsí nǹkan báyìí tó ń ṣe má ṣe mọ́. tó bá sì múnú kínní yẹn ó ní jìyà tó tọ́ tàbí tó yẹ tó máa fún. ó kò sábà kọ́mọ̀ nínú ìjọ Ọ̀nàmọ́ tó bá mú pé ọmọ Ọ̀nàmọ́ ni pé báyìí ni tó àti ìrìbí gbàtí mi ti dúró rí omi tí ì rí. lára ìṣẹ́ pé ó ti ẹ̀ ṣẹlẹ̀ rárá alẹ́ tó máa ṣèdájọ́ yẹn. ṣùgbọ́n ìdánilẹ́kọ̀ọ́ lójoojúmọ́ tàbí conference every 2-3 months conference lọ́dọ̀ ní Ọ̀nàmọ́ conference wa a máa ní time fún seminars. ìdánilẹ́kọ̀ọ́ every conference a máa ti ṣe. kí làwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn máa ń dálé lórí. oríṣiríṣi ẹ̀kọ́ ni wọ́n ṣe ń darí ìsìn wọ́n ṣe ń ṣètò ìsìn gbogbo tó yẹ ká máa ṣe nínú ìjọ tí ẹ̀gbọ́n máa lọ síwájú àti ti wòlíì àti tọ̀dọ̀ anífọ̀dọ̀ anífún wòlíì gbogbo tó bá jẹ́ òṣìṣẹ́ inú ìjọ là ní ìdánilẹ́kọ̀ọ́ fún. ṣé àṣà ìmúra wà nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn. àṣà ìmúra. dáadáa. torí oríṣiríṣi ìmúra la ní sìn yìí o torí àwọn aṣọ àdúrà ní tótòtò táwọn ní ọ̀nà wà mímọ́ lòun ṣọ́ọ̀ṣì ìbílẹ̀ tí wọ́n ọ̀nà wà mímọ́ ni ṣé àṣà ìmúra ṣé ó wà nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn. tẹ́ ẹ bá rí ẹni tó múra òdì yàtọ̀ sí white kì í ṣọ̀nà wà mímọ́. kì í ṣọ̀nà wà mímọ́ kò sí ọ̀nà ẹ lè fọwọ́ ẹ̀ sọ̀yà níbikíbi. anywhere láti pé tàbí tó pé ó ti ẹ̀fẹ́ ordinary tó kàn sára àbáyé tó bá ti pé àwọn ẹ̀ sọ pé irọ́ ní pa ẹni kó sákọ̀ jọ ẹ̀ Ọ̀nàmọ́ kọ́ ló ń jẹ́. kì í ṣọ̀nà wà mímọ́. Ọ̀nàmọ́ ò gba kí ẹnìkan fi kọ́lọ́kọ́lọ́ ṣaṣọ àgbárí àdẹ̀ kí ń gbà dọ́là. mo fẹ́ lè sọ pé kí wọ́n tó gbé àṣà white identification láti ń lò bàbá tó dá ìjọ ẹ̀ sílẹ̀ gbà tó fi dálẹ̀ ó yóò kàtà ń gbìn yẹn ó bá wà tó lè gorókè wa. ní ìbùkún ìjàmbá aládùúrà kó lórí kó mínísítà tó jẹ́ fẹ́ ṣọ́ọ̀ṣì lórí ìfẹ́ mínísítà lórí ìfẹ́ wa gbọ́ kọ́lọ́ọ̀dù àjọ gorókè stage wọ́n lọ wá ìtìwá rẹ̀ àjọ kọ́lọ́ọ̀dù. so àwa Ọ̀nàmọ́ àwọn wọ̀ṣà lárabàrà bí Joseph àìwọ̀. ẹ̀yin wọ̀ white ni. aṣọ funfun gbòbí. tó bá ní bá sọ pé òun Ọ̀nàmọ́ lòun àdẹ́pọ̀ màlẹ́ Ọ̀nàmọ́ ló jẹ́. gbọ́n tẹ́ bá dé pé egbò níjọ ẹ̀ ń bẹ̀. kábíyè lọ́wọ́ pé egbò níjọ tóun ti wá. ẹ wá pe àwa ká confirm ẹ̀ fún yín. torí àwọn èèyàn máa ń ti pé ẹni tí nǹkan bá da ó máa ń ní fake. tí nǹkan bá da ó máa ń ní fake. ìbá rí pé ìjọ ìdá ó lè ní Ọ̀nàmọ́ lòun torí pé ó fẹ́ gborúkọ. ọmọ ìjọ Ọ̀nàmọ́ òun náà fẹ́ wà tàṣẹmọ́ tó da yẹn ni. tó lè má jẹ rí ó lè má jẹ original. ó lè má jẹ original fake ibẹ̀ ni Ọlọ́run alayọ̀ á ràn wá lọ́wọ́. a máa mú orin ẹ̀mí ìwá láàrin adé máa fi ìṣẹ́jú mẹ́wàá sílẹ̀ fún gbogbo àwọn tá a bá fẹ́ pè wọlé. a máa fi ìṣẹ́jú mẹ́wàá sílẹ̀ fún gbogbo àwọn tá a bá fẹ́ pè wọlé tá a bá fẹ́ béèrè lọ adépẹ́yìn èèyàn wà níbẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àwọn èèyàn wà níbẹ̀ dáadáa
ẹ̀yin tẹ́ wà lẹ́yìn lọ́wọ́ ni mo ń béèrè lọ́wọ́ ẹ̀yin o so a fẹ́ mú láàrin ìṣẹ́jú mẹ́wàá la fẹ́ fi sílẹ̀ a máa mú orin ẹ̀mí wá tẹ́ bá ti fẹ́ pè wọlé nọ́mbà tẹ́ ń wí ẹ̀ lẹ́ máa pè sí 08165537283 ẹ béèrè ìbéèrè kan tó bá wù yín lọ́wọ́ àwọn bàbá wa nípa ìjọ ọ̀nà àbímọ́ ìjọ sẹ́ráfù lápapọ̀ àti iṣẹ́ ìránṣẹ́ wọn ẹ ní àǹfààní láti béèrè lọ́wọ́ wọn lórí ètò ohun àwọn kérúbù lónìí tẹ́ bá dẹ̀ ti fẹ́ pè yẹn ẹ bọ́ síbi tí nẹ́tíwọ̀kì ti wà òkè dáadáa láti gbọ́ yín dáadáa tí ò ní sí pé kí lẹ wí kí ló jọ kí lẹ sọ tí ò ní sí ń bẹ̀ tá a máa gbọ́ yín dáadáa ẹ ṣé púpọ̀ ń pẹ́ wà lórí ètò ohun àwọn kérúbù lórí Facebook lónìí ẹ ṣé púpọ̀ bàbá wa. Ẹ ké hallelujah sí ọba níye tó jẹ́ kí ọjọ́ òní ṣojú ẹ̀mí wa. Èṣù àtẹ̀ṣẹ̀ máa bí wa ṣubú nínú ọ̀nà ìyè t'Olúwa pè wá sí. Yìn ọba ògo kérúbù pẹ̀lú séráfù tí bàbá ti yàn. Orin àtàdúrà fún ẹnu wa. Jésù yóò kó wa dé tẹ́ ògo ayọ̀. Ẹni tó yàtọ̀ nínú ilé gbogbo. Láìpẹ́ bàbá yóò pa ilé rìn. Àwọn aboyè yóò bímọ láyọ̀. Gbogbo àwọn ọmọdé yóò lákòbí wọn. Yìn ọba ògo kérúbù pẹ̀lú séráfù tí bàbá ti yàn. Orin àtàdúrà fún ẹnu wa. Jésù yóò kó wa dé tẹ́ ògo ayọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó ràn wá lọ́wọ́ dé ìpele yìí lórí ètò yìí ọjọ́ yẹn ń sáré léńjẹ ni kò dúró dẹnikẹ́ni ká tó ṣẹ́jú pé wákàtí kan ti pé lórí ètò ohun àwọn kérúbù lónìí bàbá wa nínú Olúwa special apostle doctor bàbá wa nínú Elijah Tokunbo Aborode COA commander of Aladura abioko commander order of Aladura àwọn ni àlejò wa tí wọ́n jẹ́ akọ̀wé àgbà fún ìjọ ọ̀nà wa mímọ́ sí Anes Church of Nigeria and overseas tán ní ìparí oṣù yìí ìpàdé di orí òkè Ìgbòho ṣé ẹ lè gbóhùn àwọn kérúbù wa báyìí ṣáàyè máa wà fún àwọn kérúbù náà báyìí. ayé àgbọ̀nà la pé ayé wà fún specially ṣé ọ̀pẹ́ tẹ́ máa gbóhùn àwọn kérúbù jáde owó náà fi gbóhùn àwọn kérúbù jáde. Ọlọ́run ló ní gbogbo ẹ̀. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá wa gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ nínú ìjọ CNS Unification Church of Nigeria or worldwide tẹ̀lé sí nẹ́ẹ̀tì wà National Executive Council yìí tọ́lọ̀ tún sì fún inú ẹ̀fẹ́ tún sì wà ń bẹ̀ tẹ̀tún ní ọmọ ìjọ tó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí CNS Unification ṣe ń ṣiṣẹ́ tó ṣe operate láàrin àwọn ìjọ yòókù kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín fún CNS Unification àti àwọn ìjọ yòókù. àmọ̀ràn mi ni pé kí Olúwa kí bàbá ran àwọn àbá lọ́wọ́. Àmín. Bàbá olórí Supreme Head Solomon Adébóyèga Àlàó JP kúlá fún ọ ní ẹ̀mí gígùn àti àlàáfíà. Àmín. Kí bàbá tó jẹ́ National Chairman bàbá Aládùúrà Adéoyè ẹ̀kọ́ lọ́wọ́ fún ọ náà ní okun àti agbára tí wọ́n fi máa ṣe ní àṣẹ àti àṣeyege. Owó wọn tó ti ń wọnú unification mo kọ̀ọ̀rọ̀ àwọn tó jẹ́ pé wọ́n tí ì darapọ̀ kí wọ́n darapọ̀ mọ́ àpapọ̀ Seraphim Unification yìí. Tẹ́ ẹ bá wo ń tàṣe ní ọ̀sẹ̀ tó kọjá ó lè máa kẹ́ dè ilé ọtí ìṣẹ̀lẹ̀ rí nínú unification. ẹni pé ó là mí láká. àkọ́kọ́ orú ẹ̀ rí àkọ́kọ́ yẹn dẹ̀ rí ó wá lágbára lágbára Ọlọ́run tọ́hún tó bọ̀ á tó lè jù lọ́dún yìí lọ. Àmín. orí tọdún yìí tún yàtọ̀ ní tí ò ṣẹlẹ̀ rí ní Seraphim ló ṣẹlẹ̀ lọ́dún yìí. gbígbá káàkiri àgbáyé náà mọ̀ pé Seraphim yìí nǹkan ayọ̀ ti dé owó tó ti dé. mo kọ̀ọ̀rọ̀ àwọn tó yẹ pé wọ́n tí ì darapọ̀ tàbí tán kó bóyá àwọn òun ṣe ara wa kán táwọn náà súnmọ́ àpapọ̀ Seraphim kán darapọ̀ mọ́ wa ìmọ̀ràn wọn afẹ́ fún ọ̀sájú kẹ́lẹ́bà Seraphim káàkiri àgbáyé kó la kó ràn ìjọ ẹ̀ lọ́wọ́. Àmín. Ọlọ́run alààyè yóò sì túbọ̀ máa ràn wá lọ́wọ́. ọ̀rọ̀ àmọ̀ràn yín fún gbogbo ìjọ ọ̀nà wà mímọ́ nílé lóko àti lẹ́yìn odi àwọn àgbààgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín fún gbogbo wọn lápapọ̀.
Ìmọ̀ràn wa náà ni pé kí Ọlọ́run túbọ̀ fún wọn ní ọgbọ́n àti òye sí kí wọ́n súnmọ́ Ọlọ́run ju ti àtẹ̀yìnwá lọ. Kí wọ́n súnmọ́ Ọlọ́run ju àtẹ̀yìnwá lọ. Kí wọ́n dẹ̀ gba Ọlọ́run gbọ́ pé lẹ́yìn Jésù kò sẹ́nìkan. Lẹ́yìn sẹ́nìkan kán má ṣe yà kúrò ní ìlànà. Torí pé wọ́n sọ pé ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀ léyìí tí bàbá aládùúrà ń tọ́. Kẹ̀dá má ṣe rò pé ó yà kúrò níbẹ̀, ó dúró lé Kristi àpáta. Kérúbù ẹ̀yọ̀, séráfù ẹ̀yọ̀, a fi ìpìlẹ̀ lélẹ̀ lórí òtítọ́. A fi ìpìlẹ̀ lélẹ̀ lórí òtítọ́. Bàbá tẹ káàbù àwọn náà ń kọ́ ìmí mò ń tẹ kíbọ̀dù sí. Ẹ má bínú, ó yá ẹ tẹ̀síwájú. So kí wọ́n dúró lórí ẹsẹ̀ Ọlọ́run tí wọ́n wà. Kán má ṣe yàtọ̀tún tàbí òsì. Kán jẹ́ kí ojú wọn kó máa wo Jésù olùgbàlà, olùpilẹ̀ṣẹ̀ ìyè. Kán máa wò ó. Kò sí tán fẹ́ tọ́lọ́run ò lè ṣe fún wọn. Àmín. Kán má kù ní ṣọ́ọ̀ṣì láti lọ gba ilé ibòmíì lọ láti lọ wá nǹkan míì tí ó pa wọn lára. Lẹ́yìn ìfaradà àti ìgbàgbọ́ tó bá fẹ́yìn Ọlọ́run á ṣe fún wọn. Àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fi fún wa lórí ètò tòní. Ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wọlé ọyàn kan máa ń kọrin kan pé ẹ jáde kẹ́ wá wò kò dìgbà tá a bá ń lọ tán kò wá darí yanjiyàn. Àgbà sẹ́ráfù èèkan sẹ́ráfù mìíràn nìyí. Ní tá a bá ń sọ̀rọ̀ àwọn èèkan sẹ́ráfù kankan ò síbì kankan ara wọn náà ní àwọn bàbá tá gbé wá sórí ètò àwọn kérúbù rèé. Ara àwọn èèkàn ara àwọn táwọn ọ̀dọ́ ìjọ kérúbù àti sẹ́ráfù tá à ń wò lójú wípé ta fi mọ̀ pé sẹ́ráfù ní ọjọ́ ọ̀la tó dára ara àwọn ni agbé wá sórí ètò yìí. Láàárín ìṣẹ́jú díẹ̀ tẹ bá ní kankan tàbí mọ̀ tẹ fẹ́ bá wọn sọ ẹ pè sórí nọ́mbà tẹ̀ ń wò yẹn 08165537283 08165537283. Màá tún mú orin ẹ̀mí mìíràn wá ẹ ṣe púpọ̀ pé wà pẹ̀lú wa lórí ètò. Ìyànjẹ lọ́dún ẹ̀bù sàyọ́, ìgbogbo ṣe gbàgbọ́ ayébìnrin. Àwọn akọrin ọ̀sàgbà ta sí fórí ìbàlẹ̀ fún ẹ̀ka olóore. Kájọ yọ̀, nítorí bàbá pé wá sínú àgbo. Kájọ yọ̀, ta sí lérí ìbàlẹ̀ tí máa bẹ̀rẹ̀ kéèyàn. Fún níwọ̀ ẹni tí kò pèsè fún àwọn ẹni dàmí. Ìjọ̀wọ́ máa ṣàgbéwà wọ̀ pẹ̀lú ẹ̀bùn rẹ̀ káwọn lè sí ọlọ́run. Kájọ yọ̀, nítorí bàbá pé wá sínú àgbẹ̀wò. Kájọ yọ̀, ká sí lẹ́yìn àgbẹ̀wò. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò wá, a rí pé ẹ wà ń bẹ̀, adúpẹ́ wà ń bẹ̀, a jẹ́ dúpẹ́ bàbá aládùúrà Adéoyè wọ́n fi ọ̀rọ̀ ìkíni ránṣẹ́, wọ́n ní alàgbà Abọ́rọ̀dé, God bless you and increase your anointing. Àwọn fi ọ̀rọ̀ òkìkí ọlá alárápọ́n, ṣe má bèrè iṣẹ́ alárápọ́n ni, má ti gbé gbági. Wọ́n ní well done sir, our very own akọ̀wé àgbà, ẹ ṣé púpọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa. Ayọ̀túndé Akínsọ́yà Fàjẹ́bẹ́ ní may God and God of Moses Orímọládé to be with you, strengthen and supply you wisdom, knowledge and understanding, sir. Àwọn wà ń bẹ̀. Bọ́láńlé Ọláyínká Fọlárìn Adéòtí, àwọn sọ wípé more anointing, sir. Adúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ wa, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti pè wọlé láti ọ̀dọ̀ bàbá aládùúrà lọ́hùn, láti orí òkè Ìgbò, láti Ìlọrin, gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wọlé, ó fi hàn pé ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Bàbá wa, ọjọ́ ọ̀la ìjọ ọ̀nà wà mímọ́, ó kù sọ́wọ́ àwọn kan, ó kù sọ́wọ́ àwọn ọ̀dọ́. Kẹ́ tó máa lọ, kí ni ọ̀rọ̀ àmọ̀ràn fún gbogbo àwọn ọ̀dọ́ láì fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ, kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín fún gbogbo àwọn ọ̀dọ́ ìjọ ọ̀nà wà mímọ́ ká tó máa lọ. Ìmọ̀ràn wa fún gbogbo ọ̀dọ́ ọ̀nà àmímọ́ pé ẹnìkan náà sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé kán fààyè gba àwọn ọ̀dọ́. Tá a bá wo gbogbo ètò tá a máa ń ṣe, tẹ́ bá wá sórí òkè ọdún yẹn ẹ rí i pé ní gbogbo òkè ọdún wa a máa ń fi àyè lẹ̀ fún àwọn ọ̀dọ́. Nínú ìjọ ọ̀nà àmọ́ àyè wà fún wọn torí pé a mọ̀ pé ọ̀dọ́ ni ọ̀la ìjọ.
so à ń fà ilẹ̀ fún láti máa ṣe iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe ṣùgbọ́n ẹ jẹ́ káwọn ọ̀dọ́ wa kí wọ́n fẹ́rabalẹ̀ láti kọ́ ẹ̀kọ́ gbogbo ọ̀dọ́ ni ẹni tí ò bá ti kọ́ ẹ̀kọ́ ó máa ṣìnà ni. ìyẹn nípa ìfarabalẹ̀ yóò ń ju àwọn ọ̀dọ́ lẹ́nu. gbogbo ọ̀dọ́ ni kì í ṣe ọ̀nà mọ́ nìkan gbogbo ìjọ sẹ́ráfù ni. ìfẹ́ inú wa la máa ṣe ni kì í ṣe ìfẹ́ Ọlọ́run nìkan máa ṣe kán farabalẹ̀ kọ́ ẹ̀kọ́ kán lè ní ìmọ̀ sí kán kọ́ ẹ̀kọ́ sí káwọn àbá tó dàgbà kán tó lọ kán kọ́ nǹkan kán tàkùn kán ẹ̀kọ́ gidi lára. kó má di pé àwọn bàbá máa gbé lọ. wọn á ní àwọn yẹn ṣe òun ló mú jọba pé níjọ yín hallelujah méje ọ̀rẹ́ ṣe ń ke ẹlẹ́mìíràn ní akànbábí kan ṣe gbọ́ ṣe náà ṣe ń ṣe kọ́kọ́ ẹ̀ débẹ̀ ni. kò béèrè débẹ̀ ni ó yẹ kó béèrè nítorí wàá yẹ ẹ̀dọ́ ẹ béèrè lọ́wọ́ àwọn àgbà tí wọ́n ṣe léyìí tí wọ́n ṣe yìí a lè tún dọ́gbọ́n báyìí tó tún dà sí ju báyìí lọ ni ẹ̀ ní parun ẹ fún ọlọ́gbọ́n sí ni ọ̀nà àdẹ̀ fún wa ní mọ̀ pé. àmín adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ràn wá lọ́wọ́ dé ìpele yìí lórí ètò yìí kò ní kó pọ̀ kó pẹ́ ṣé pé báyìí náà lọ bẹ̀ oge bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ akọ̀wé àgbà fún ìjọ ọ̀nà wà mímọ́ Cherubim and Seraphim Church of Nigeria and overseas àwọn ni àlejò wa Special Apostle Dr. Elijah Tokunbo Aborode COA àwọn ni àlejò wa lórí ètò tòní adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tẹ́ darapọ̀ mọ́ wa láti ìjọ ọ̀nà wà mímọ́ CNS Church adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tẹ́ darapọ̀ mọ́ wa láti CNS Unification adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tẹ́ darapọ̀ mọ́ wa ní CAN adúpẹ́ káàkiri pé ẹ wà níbẹ̀ ẹ ń wò wá digbidigbi yẹn ló túmọ̀ sí wípé wọ́n nífẹ̀ẹ́ bàbá tẹ̀káàbù yìí o lórúkọ Jésù Ọlọ́run alààyè ojúmọ́ wa pẹ̀lú gbogbo wa a ò ní ṣiṣẹ́ ìjọ Sẹ́ráfù ò ní tọwọ́ wa bàjẹ́ o kò tọwọ́ àwọn bàbá wa bàjẹ́ kò sí ní tọwọ́ wa bàjẹ́ bàbá wa táwọn bá fẹ́ pè nọ́mbà wo ni wọ́n lè pè é sí. a fẹ́ pè mí ẹ pè mí sí 080 23 105 132 132 ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí. 080 23 105 132 ṣé wọn pa ti pọ̀ Ọlọ́run bàbá. o lè pè mí kó o lè WhatsApp mi náà tó bá fẹ́ mi lè máa dá a lóhùn. ẹ jẹ́ ká fọlọ́run ẹ̀mí mọ́ náà kọ́ ìpínlẹ̀ ẹ̀kan sí. ok 080 23 105 132 nọ́mbà tẹ́lẹ̀ pé bàbá wa sí ni òun náà ní WhatsApp wọn ẹ pè wọ́n ẹ WhatsApp wọn ṣùgbọ́n má pè wọ́n lóru o má ìpín gbà tó ń gbàdúrà forókè gbòòrò lọ́wọ́ àbí gbà tó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ mi lẹ́wà ló ń pè wọ́n ẹ má pè wọ́n ẹ pè wọ́n fún lákòókò tí holy hour wọ́n máa sọ pé àwọn time kan holy hour má pè wọ́n ní holy hour ní kẹ́ ẹ pè wọ́n Ọlọ́run ara yìí inú wa dùn pé a pè wá sórí ètò ẹ̀sìn já nígbàgbọ́ pé tá a bá tún pè nígbà mìíràn wá sórí ètò àwọn Kérúbù ní àǹfààní láti darapọ̀ mọ́ wa. lágbára lọ́wọ́ lọ. ìlérí lẹ ṣe o. lágbára lọ́wọ́ lọ. ṣùgbọ́n ìjẹ́ mímọ́ yìí ni mo jẹ́ fẹ́ni tó yẹ láti fẹ́ràn. lágbára lọ́wọ́ lọ. èmi yóò máa sọ́dọ̀ tó títí ikú yóò fi mú mi relé. adúpẹ́ ìpapọ̀ wá sọ inú wa dùn ayọ̀ ńlá ló jẹ́ fún wa láti ní lórí ètò ìdíyẹ bí àlejò bàrà kí. adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ lórí ètò adúpẹ́ o kò dùn kó pọ̀ kó pẹ́ ṣókí báyìí náà ni ọbẹ̀ ògè wákàtí kan kọjá pé kí lẹ sọ ẹni wákàtí kan ibi téèyàn jókòó sí tó sọ̀rọ̀ wákàtí kan àbí téèyàn kan dúró sí tó sọ̀rọ̀ wákàtí kan àbẹ́ni tá a gbu ọbẹ̀ gbóná sí lẹ́nu tó fi sọ̀rọ̀ wákàtí kan ó mọ ohun tó ń sọ ó sì mọ̀ pé ò lágbára ká má sọ mi adúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ́ darapọ̀ mọ́ wa a ó tún pàdé pẹ̀lú ikọ̀ mìíràn ní ọjọ́ mìíràn lórí ètò ohùn àwọn Kérúbù live on Facebook ó yẹ kí ọ̀dọ̀ wa mímọ́ gan wá sórí ètò ohùn àwọn Kérúbù lórí rédíò wáyé ó yẹ káwọ́jọ́ ká gbé wá sórí ètò àwọn àbí kò ní ṣe ṣe ni. Ọlọ́run á fún wa láyè. bẹ́ẹ̀ sọ yẹn Ọlọ́run á fún yín láyè. ètò ohùn àwọn Kérúbù lórí rédíò ní gbogbo ọjọ́ Friday ní aago 4 sí aago 4:30 lórí ìkànnì Sweet 107.1 FM ní gbogbo ọjọ́ Friday ó sì ń tẹ̀síwájú a ti pé ọdún 5 báyìí tí a ti ń ṣe ètò náà Sweet 107.1 FM ní ìlú Abẹ́òkúta òun ni ètò ohùn àwọn Kérúbù ló ti ń wáyé ètò ohùn àwọn Kérúbù lórí Facebook ní ẹ̀wá ṣe onígbọ̀wọ́ wa kí ṣiṣẹ́ wa kó má bàa dàbí ọ̀lẹ kí ká tún lè máa tẹ̀lé àwọn ìkàn ìjọ Sẹ́ráfù ká lè máa mọ bó ṣe ń lọ ní àwùjọ wa nítorí pé bá a bá wà nílé tá a sọ̀rọ̀ jáde tá a béèrè a ní mọ bó ṣe ń lọ o ṣùgbọ́n bá a bá ti ń dá wọn jókòó báyìí tá a ń béèrè lọ́wọ́ wọn à á mọ̀ pé apá mi báyìí ló já sí nínú ìjọ Sẹ́ráfù èmi náà mọ̀ pé ire àti àánú ojúrere àti ìbùkún tó kù nínú ìjọ Sẹ́ráfù èyí tó ń tẹ̀síwájú náà Sẹ́ráfù ọ̀dọ̀ mi ló máa já sí lórúkọ Jésù a ó pàdé nígbà mìíràn lórí ètò ohùn àwọn Kérúbù 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pè ní atọ́kùn ètò ohùn àwọn Kérúbù sí nígbàkigbà tí ẹ bá ní ohun kan tàbí òmíràn láti pè mí fún àbí tí ẹ tún lè WhatsApp mi pẹ̀lú nọ́mbà yẹn
081-655-37283 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pè mí sí. Adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí bàbá wa ká tó máa lè gbàdúrà fún wa. Olúwa Ọlọ́run alágbára. Ẹ̀rí ńlá ọba níwájú Mósè. Adúpẹ́ aláyàyàn ológun àgbẹ̀ ọ̀gá. Àṣẹ ọlọ́ba torí tí o ṣeun. Anídìlẹ́ Olúwa gbọ́pẹ́ wa. Àmín. Jésù gbọ́pẹ́ wa. Àmín. Ẹ̀bàdà gbọ́pẹ́ wa. Àmín. Epo gba àkóso ètò yìí Olúwa gbọ́pẹ́ wa. Àmín. Ìjọ Sáfù májò bàjẹ́. Àmín. Ìjọ Nàwọn májò bàjẹ́. Àmín. Ìjọ Káyọ̀ májò bàjẹ́. Àmín. Ilé wa ò ní bàjẹ́. Àmín. Ọ̀nà wa ò ní dàrú. Àmín. Iṣẹ́ wa ò ní dàrú. Àmín. Àwọn atọ́kùn àti ohun kérúbù concept náà kò ní bàjẹ́. Àmín. Á gbèrú sí. Àmín. Á di ńlá. Àmín. Àbọ̀lọ́ adájú. Àmín. Oṣù kẹwàá yìí ajóṣà fún wa o. Àmín. Á sùn àsówó. Àmín. Á sùn àsọmọ. Àmín. Sóhun rere. Àmín. Bẹ́ẹ̀ ni yóò rí. Àmín. Àṣẹ ọ̀rúngún. Àmín. Kò yí padà. Àmín. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi. Ọmọ bàbá ládùúrà ní Kọ̀tún, bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé, ẹ tún ọ̀nà Olúwa ṣe. A ó tún pàdé nígbà mìíràn lórí ètò Ohùn Àwọn Kérúbù, ṣùgbọ́n ká máa rántí wípé ọjọ́ ń bọ̀ táyé yóò pin. Ẹ ṣọ́ra ẹ̀yin mímọ́. Kẹ́ni wájú tẹ̀síwájú, kẹ́ni ẹ̀yìn kó má jáfara. A ó tún pàdé nígbà mìíràn. Kí àlàáfíà Ọlọ́run alààyè kí ó wà pẹ̀lú wa. Shalom, shalom. Ìwé tí ọba orí bí.